Isa. Allah shamushuduhe tajul ude baharun nade. Allah La khayra illa fi ittiba'i Muhammad. Allah salati wa taslimi. جلالا والخلق العزيز وجاء بالرسالة والمنهج القوي فأبطل ضلالا وملة الرجيم جلا ظلام الكفر سيدنا محمد يا واسع إساني على محمد عظيم شاني يعني دنا فقد تدلى لحضرة العليا رب له تجلى وفاز بالرؤيا بالمجد قد تعالى بالموت والمحيا فاق جميع الخلق سيدنا محمد يا واسع إساني على محمد عظيم الشأن الطائر هو الحبيب الراكي لرتب العلا وراكب لبراكي السيد الملا هو الشفيع الواكي من سائر البلاء في هذه وأخرى سيدنا محمد يا إساني محمد شاني يا ربنا يا باري يا عالم الغيوب
أمة المختار السيد المحبوب. اللهم صل على محمد وسلم عليه بلا عدد. اللهم صل على محمد وسلم عليه بلا عدد. mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì má fi tọrọ nǹkankan, tọrọ kọjá kọ́ tọrọ fún Sheiful Qadiriyya ẹni à ń torí ẹ̀ tá a torí wọn wà ń bí lónìí. Adó ọyọ kan náà ní ká tọrọ mẹ́ lọ́dún tí ń bọ̀ àwọn náà ní kọ́lọ́njà àtúnjọ wà mẹ́. Àmín. ẹ sámi dáadáa ni. Àmín ya Allah. Ó ti dogun tá a ti ṣe. Allahumma salli ala Muhammadin wa sallim alayhi bila adadi. Oya. Allahumma salli ala Muhammadin wa sallim alayhi bila adadi. Allahumma salli ala Muhammadin wa sallim alayhi bila adadi. Allahumma salli ala Muhammadin la ilaha illallah wa sallim alayhi bila adadi. Tí orin bá le títí kó wọnú ara wọn gbogbo lírísì lọ́mọ àṣàlátù tí ó gbà ó là ọ̀rí ha látẹ̀kan. Allahumma salli ala Muhammadin wa sallim alayhi bila adadi. Táwọn dáadáa. Allahumma salli ala Muhammadin wa sallim alayhi bila adadi. Alhaji Abdul Kudus onímọ̀lẹ̀ ẹ máa wà dáadáa. Allahumma salli ala Muhammadin wa sallim alayhi bila adadi. Ó di mẹ́jọ. Allahumma salli ala Muhammadin wa sallim alayhi bila adadi. Mẹ́wàá àkọ́kọ́ kù ọyọ kan tó tún fi tọrọ tó ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àdúrà tẹ̀yìn bá ń ṣe láàrin àṣàlátù Ọlọ́run ò ní dóhùn nìkan ọyọ yóò gbà àpapọ̀ ni. Allahumma salli ala Muhammadin wa sallim alayhi bila adadi. Allahumma salli ala Muhammadin wa sallim alayhi bila adadi. Lójú ẹlẹ́mìí àti ṣe 30 wọ́n máa gbalada lọ́n tiẹ̀. Allahumma salli ala Muhammadin wa sallim alayhi bila adadi. Allahumma salli ala Muhammadin wa sallim alayhi bila adadi. Allahumma salli ala Muhammadin wa sallim alayhim bila adadi. Allahumma salli ala Muhammadin wa sallim alayhim bila adadi. Allahumma salli ala Muhammadin wa sallim alayhi bila adadi. Allahumma salli ala Muhammadin wa sallim alayhi bila adadi. Allahumma salli ala Muhammadin wa sallim alayhi bila adadi. Allahumma salli ala Muhammadin wa sallim alayhi bila adadi. Akiyawa Mama Honorable Adamson SA Investment fún bàbá wa síwájú ní máa padà sí ibú. Allahumma salli ala Muhammadin. Mo ní ìran létí ni a ti ṣe 40 fún wọn tẹ́mi rẹ̀ ò sí mẹ́ ńlọ wẹ́rẹ́wẹ́rẹ́. Wa sallim alayhi bila adadi. Allahumma salli ala Muhammadin wa sallim alayhi bila adadi. Allahumma salli ala Muhammadin wa sallim alayhi bila adadi. Allah
اللهم صل على محمد وسلم عليه بلا عدد اللهم صل على محمد وسلم عليهم بلا عدد اللهم صل على محمد وسلم عليهم بلا عدد اللهم صل على محمد وسلم عليه بلا عدد اللهم صل على محمد وسلم عليه بلا عدد 50 اللهم صل على محمد وسلم عليه بلا عدد 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 اللهم صل على محمد sallallahu alayhi wa sallam. Gbogbo wa ọlọ́pẹ́ ni wá, ẹrú ọlọ́pẹ́ ni wá. Ẹ̀sìn Amirul Muhajirin. Allahu hayatu. Lẹ́sìn tí a pé báyìí, Ọlọ́run kádàrá kémi náà wà ń kalẹ̀ báyìí. Alhamdulillah. Bá a ti dúpẹ́ náà ní. A rí inú àwọn míì tí wọ́n bá wa pé báyìí, kì í ṣe pé wọ́n máa ṣe. Ẹlòmíì ti làlùkì àmọ́ nù wọn. Ẹlòmíì ń bẹ ń bò mí. Gbogbo ààyè tí kó wá bá wà àti irú ipò tí kó wá lè wà, Ọlọ́run fààyè ọpẹ́ lẹ̀ fún gbogbo wa. Alhamdulillah. Abara dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run ò ní á dúpẹ́ túláàsì. Alhamdulillah. Abá Maulana Saiful Qadiriyya. Adamallahu hayatu. Àmín. Abá wọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run látàrí oore ńláńlá tọ́lọ́run ṣe fún wa yìí. Oore náà pọ̀ a lè máa ròyìn ẹ̀ tán. A kí gbogbo àwọn àlejò tán tẹ̀lé Maulana Saiful Qadiriyya bọ̀. Dr. Alikali ṣe wàá dákọ̀ wọn ni àbí kábàdùà lọ tó alam wasala. Ìdàdàrí ẹ̀sìn ẹ̀kọ́ àtìlẹ́yìn jazakumullahu khairan ẹ̀ka ẹ̀wẹ̀ àmì ẹ̀sìn. Gbogbo alápapọ̀ ẹrú ọlọ́pẹ́ ni wá. Ṣé Abdulrahman? Lábẹ́ pé à ń dúpẹ́ náà ni Maulana Saiful Qadiriyya. Adamallahu hayatu. Àwọn là ń dúpẹ́ là ń bá wọn dúpẹ́ lọ́wọ́ ní gbogbo ẹ̀ tún fi rí bó ti rí ní ti dáadáa. Ọlọ́mọ jẹ́ kẹ́nu ọpẹ́ ọwọ́ kan lórí yín. Àmín ya Allah. Àtẹ̀yìn àti gbogbo tí ń jẹ́yìn nínú ẹni tí ń jẹ́yìn làwa yìí náà wà ní gbogbo wa yìí náà wà.
Ọlọ́run gbọ́ pẹ́ wa. Àmín. Ọlọ́run gbọ́ pẹ́ wa. Àmín. Ọlọ́run gbọ́ pẹ́ wa. Àmín. Látàrí ọpẹ́ tá a wá dùn gbogbo oore tó tó kù tá à ń béèrè fún sẹ́fù lọ́kàdìrí àti gbogbo wa yìí náà Ọlọ́run ṣe fún gbogbo wa. Àmín. Ọlá Nabi sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Gbogbo akápapọ̀ ake suratul Fatiha délẹ̀ lápapọ̀ bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. دكتور آمين يا الله. àdúà wa lọ́dọọdún tí bàbá wa Imam Salati tí wọ́n máa ṣe fún wa. Allahu hayatahu. tọdún yìí náà tún ti ṣe yìí wọ́n sì ti tọrọ fèmí àti ẹ pé lọ́dún tí ń bọ̀ wọ́n ní kọ́lọ́hún já tún máa wà nù ẹrú ọlọ́pẹ́ àmọ́ ọ̀ràn ti sàmì dáadáa fúnra rẹ̀. Àmín. ṣe àmínà kó lókè dáadáa. Àmín. jẹ́ káàmì ẹ̀ ó pé mẹ́ta. Àmín ya Allah. nínú àwọn tí yín nìkan náà lágbà bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ẹ ti gbàgbé kẹ́yìn ní chief protocol tí yín nìkan náà lágbà ọ̀ya ẹ ṣeun rọ́lá wa Lukumanu Siru wọ́n ní 20,000 naira kó máa jẹ́ owó àpò bàbá wa Imam Salati. Adamallahu hayatahu. Wíbẹ̀ dáadáa. Adamallahu hayatahu. Ẹ̀jú yá wíbẹ̀ lẹ́ẹ̀kan sí i. Adamallahu hayatahu. Nígbà wọ́n ń ṣàdúrà lọ́wọ́ nínú àwọn bí bàbá gan ti máa ń ṣàdúrà fáwọn òkú wọn ni rahimahullahu rahmatan wasi'a. Àmín. Àwíbẹ̀ fáwọn náà bàbá wa máa gbà Ọlọ́run bá wa kẹ́ wọn. Àmín. Ní kíkẹ́ kan tó jẹ́ pé rahmatan wasi'a. Bismillahi kul huwa Allahu inna anzalnahu. Bismillahir rahmanir rahim. Kul huwa Allahu ahadun. Allahu samadu. Lam yalid wa lam yulad. Wa lam yakun lahu kufuwan ahadun. Amina. Bismillahir rahmanir rahim. Inna anzalnahu fi laylatil qadri. وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر آمين 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 يا الله. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها ولا قل لو كان البار مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا
أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وترى الملائكة حافين من أولي العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. صدق الله مولانا العظيم. الله أكبر. àwọn obìnrin ẹ wà active látàárọ̀ púpọ̀ ẹ ṣe ẹ̀yin máa wà active lọ́ntì apá bí yìí ṣe tọ́lọ́hún ẹ̀gbọ́n tó bí mẹ́. Allahu Akbar. èèyàn méjì náà ló tún náwó fọlọ́hún mẹ́. Allahu Akbar. ọwọ́ rẹ méjèèjì ọ̀kan sáárá sọ́lọ́hún kó tóbi dáadáa. Allahu Akbar kabira. ká gbé tóbi dáadáa nígbà tí ẹ̀mí wa ń mí nísìn ìtì nígbà tí wọ́n máa bá wa gbé tóbi on our behalf. ohun ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń mọ́jú ga ju tiẹ̀ lọ gbé Ọlọ́run tóbi nígbà mẹ́ta. Allahu Akbar. Ó di méní. Allahu Akbar. Ó di méjì. Allahu Akbar kabira. Àlùfáà wa tí wọ́n gbé odidi alukur'anu sórí nkanú àwọn ọ̀ṣọ́ àti oríire tọ́lọ́run ṣe fún wa ń lè ṣaláàtì. Àlùfáà wa sugar sorry nítorí àyípa àárín ara wa kọ́ la wa. Àlùfáà wa sugaba tí ó jásí pé nínú àwọn tí wọ́n ń kọ́ àwọn ọmọ olóríire nínú ilé ẹ̀kọ́ tá a padà mọ̀ sọ̀rọ̀ ń pa bí. A'udhu billahi min shamatatil a'da. A'udhu billahi min mawtir rijali wan nisaa. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان
فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله العظيم. الله أكبر. torí pé gbogbo ayé ní ń wò wá àwa nínú àwọn àlùfáà tí wọ́n ń kọ́ àwọn ọmọ albarka ní markazu Sheikh Abubakar authentic salati ní àlùfáà wa Sugabawa níṣẹ́jú kan kún mọ́ wọ́n lo ohun ilẹ̀ Lárúbáwá abẹ́ ẹ̀fẹ́ gbọ́ ẹlòmíì èkú ti tọ́ Kùránì lónìí tẹ́lẹ̀ kó gbọ́ yìí náà yóò máa ṣe dédé kó ké Kùránì ní ọjọ́ tòní bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون صدق الله العظيم. الله أكبر. ṣeun púpọ̀ inú dùnnú àti oríire tí Ọlọ́run pín kàn wá tí ń ṣe fún wa nílé wa nílé Salati nù ni. alhamdulillah. wọ́n ti kó lọ́kàn wọ́n kó méjì wọ́n kó mẹ́ta tí odindi alukuraanu ń bẹ lórí wọn tí wọ́n sì máa yege ju tẹgbẹ́ wọn lọ nítorí Sufi bá ṣe pẹ̀lú àǹtú yóò ju ẹgbẹ́ rẹ̀ tó nǹkan ṣe pẹ̀lú erí lásán lọ. Ọlọ́run tó ṣe báyìí fún wa látara yín tó já sí pé nínú àwọn ọ̀gá oore tọ́lọ́run máa ń ṣe fún òbí òun ni kéèyàn máa rí dùnnú báyìí lára ọmọ. Ọlọ́run dákun má kàn wá léyìn ọ̀kan náà. àmín. ṣe tẹ́ ń sàbí ìgbà tẹ́ mọ̀ ọ́lá báyìí. àmín. ẹ jẹ́ àṣà mi kólókè dáadáa. àmín ya Allah. Ọlọ́run kò ṣe bẹ́ẹ̀. àmín. àti àlùfáà wa Sogaba àti àlùfáà wa Àtọ́yẹbẹ̀ albarka àwọn ẹlẹ́nu bàbá wa Maulana Shehu Salati. Shehu. wọ́n ní kọ́ ló ń jẹ́ albarka yẹn ó tún pọ̀ sí i. àmín. Suratul Kawthar. آمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهار إن شانئك هو الأبتر آمين. a máa lọ sí ibi ká yin àná Muhammad. wọ́n sókè dáadáa báyìí kọ́ Yorùbá Nábì lẹ́ẹ̀mẹ́ta. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. Maulana Shehu Salati ní kalẹ̀ ẹ̀já pariwo Sheikhu. Sheikhu. ọlọ́mọṣẹ́ àjárí wọn pẹ́. mo kí bàbá wa gbà ìkàlẹ̀ mi mẹ́tàbà sẹ́lẹ̀kì mùsùlùmí. Sheikhu. ẹ pariwo Sheikhu lẹ́ẹ̀kan náà. Sheikhu. ó kù méjì
شيخ الله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم سجاري إنك كله لوري واني ولا شيء الحلقة أدام الله حياته. اللهم سجاري إنك آمين. ولا في النبي صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. كيكي دعوا أقبلك بعين مفكي بوجوكو مكي مولانا سيف القادرية. اللهم سجاري إنك ما في لي شيء كنتو كو تشنو دون لاي آمين. ولا في النبي صلى الله عليه وسلم. وجمالاتو كديل سلام الله عليكم ورحمته وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير لخليك كلهم صلى الله عليه وسلم. يا سيدي يا رسول الله خذ بيدي صلى الله عليه وسلم. ما لي سواك ولا آلوي على أحد فأنت نور الهدى يا محمد فأنت نور الهدى يا محمد فأنت نور الهدى في كل كائنة وأنت سر الندى يا خير معتمد وأنت حق غياث لخلق أجمعهم وأنت هادي الورى لله ذي سندي يا من يقوم مقام الحمد منفردا kò sẹ́lòmíì tó lè wà nípò ní àfànàbì náà lìlíwà ìdílé fàrídì lámúyúládì wà lámúyẹ́lídì. èyí tí bímọ nínú ayé kò sẹ́ni tó bírú ànábì lọ́mọ fa. sallallahu alayhi wa sallam. inni idha massani daymu yurawwi'uni èmi ò ní nǹkan míì tí wì akulu ya sayyida sada tiya sanadi inni tawassalitu bil mukhtari ashrafi ma annabi muhammadu inni tawassalitu bil mukhtari ashrafi ma رق السماوات سري لواحد الأحد ثم رضا عن أبي بكر وعن عمر وعن علي وعن عثمان مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير لخلقك كجوي مولاي صلي وسلم النبي دائما أبدا على حبيبك خير لخلقك كلهم أميت ذاكر جي سلامي مساجد دم جارو من مكلة بدمي أموابتي ليومي تلقي كازمتي وهم دالي باركو في ظلمي مني دمي فما لعينيك كل تقف ومالي قلبك كل دازمك أيا سبو أن ليوبا مكاتم ما
sore damu ani ala tolali wala rikitali zikiri libani wali alami kaifa tunkiru bada jaida bi alayka udulu damu wasakomi wasibatali wajidu khate aburati wadona sinali bari ala khade rasulallah ya rasulallah annabi sayyidil wujudi ya rasulallah annabi muhammadu اللهم صل على محمد وعلى أهله وصحابه وسلم. àmín. ogun nǹkan ètò ní níbí yóò máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ṣẹṣẹṣẹ. nígbà tí wọ́n yan àná Muhammad lọ́wọ́. sallallahu alayhi wa sallam. ànábì tẹ́ yòówó mọ́ bíi tìgbà kan o. sallallahu alayhi wa sallam. nígbà náà ni the senator representing Kwara Central, the Turakingeri of Ilorin Emirates. sheikhu. ẹnu wọn bẹ́ẹ̀ yẹn ọmọ Ìlọrin tẹ wá ń bì ẹ ṣe. sheikhu. àwọn ṣé wùyí tẹ̀ ń ṣe wọn ẹ̀rá arúgúdú ẹ̀ sọ́ sápò ẹ̀rá arúgúdú báyìí ẹ̀ sọ́ sínú pọ́ọ̀sì yín Ọlọ́run fi san yín lẹ́san olóore. àmín. ẹ̀jẹ̀ wá já ṣe ṣé wù tọ́ba Ìlọrin nísìn. sheikhu. èyí tẹ́ ẹ tún ṣe ìwúnẹ̀ ẹ̀rá arúgúdú ẹ̀ sọ́ sápò ẹ̀ sọ́ sí pọ́ọ̀sì yín ṣé ẹ ti sọ́ síbẹ̀ ẹ wá ṣe ṣé wù tọ́ba Ìlọrin kí n rí i. sheikhu. ìyá tí wọ́n wọ aṣọ funfun lọ́ọ̀kan ó dùn mí tí fọ́fọ́ọ̀mù máka àti close àwọn nìkan náà rí ṣéwù ń ṣe lọ́dún yìí ọ̀dà ẹ̀dá pọ́tà tí ń sí ni ẹ gbọ́ mi ọwọ́ rẹ méjèèjì ọjọ́ olókè dáadáa báyìí ọ̀sìnká rẹ báyìí ọwọ́ àtẹríbadé ọba Ìlọrin là ń wí olóyè ọba là ń wí ẹ ṣe ṣéwù mẹ́ta kó dáa bẹ́ẹ̀. sheikhu. ó di méjì. sheikhu. ó di méjì. sheikhu. wallahu ya'simuka minan nas. la takhafu darakan wala takhasha. wala hawla wala quwwata. illa billahi al-aliyyil azim. gbogbo kọtẹ wádìí tá a pe tùràkìhùn èyí tó dùn mọ́ wọn jù bẹ́ẹ̀ bá ń fún yín pọ̀ tí ń ṣe the distinguished the kìnnì kan èyí tí ń dùn mọ́ wọn jù náà ní kẹ́ sọ pé Malam Saleh Mustapha ọlọ́run kó okò àná méjì okò àná Muhammad méjì ó pàápọ̀ fún yín Saleh anabi ní jẹ́ bẹ́ẹ̀ Al-Mustapha àná Muhammad ní jẹ́ bẹ́ẹ̀ Allahu alayhi wa ó wá fún yín ní ìwà àti ẹwà tó jọ tàná Muhammad. sallallahu alayhi wa sallam. sẹ́nitọ̀ ni wọ́n ti wọlé ohun Malam Saleh Mustapha tí a ń fi àsìkò àwẹ̀ Ramadan tó di méjìlá ẹ̀ tá a fi ń bẹ lọ́hùn fún yín wípé ibi tó tún ga lọ́lọ́hùn ó tún gbé yín sí. àmín. wọ́lá pé àkọ́kọ́ lẹ́wà nínú àwọn tí ìlú ń jèrè wọ́lá pé àkọ́kọ́ lẹ́wà nínú àwọn tí ìlú ń gbádùn wọ́lá pé lókèlókè báyìí ni ọlá yín máa wà. Empowerment ẹ̀yin lẹ́jà rí wípé empowerment lè kó omi kéèyàn pín gẹ̀ẹ́ empowerment lè kó omi kéèyàn fún yàn lẹ́rọ kó má lè ń jìnnì ẹ̀yin lẹ́jà mọ̀ pé empowerment ń kó omi kó fún yàn scholarship kó tó máa wówó tí ó fi sóstẹ́ ẹ̀sẹ̀ empowerment bọ́lá òun ti ní a máa yọ sàkálẹ̀ yín máa ń ṣe ẹ̀sẹ̀ empowerment fún yàn báyìí ayé rẹ̀ ó sì là nígbà tí wọ́n bá fún yàn tractor tí wọ́n fún ní tí wọ́n fi ń gbìn nǹkan fertilizer ó gba tractor ó gba fertilizer wọ́n tún wá ṣètò pé wọ́n ti bọ́ rẹ́ǹtì bíi tọ́mọ fi dáko lọ sẹ́ni pé tí ò bá nìkan ṣe ló kù Allah. báwọn ntó ní kìmí bí wọ́n ti ṣe nu wọ́n fún yẹn freezer wọ́n tún fún un ní gẹ́nẹ́tìkì generator wọ́n tún gba ṣọ́ọ̀bù bíi ọdún méjì fún sẹ́ni pé kódà bí wọ́n bá ń ṣe ilé wọn ti gbọ́dọ̀ padà ṣáájú ọdún kan kó wọn náà fọdún kan yókù wúlò fúnra rẹ̀ Ọlọ́run tí ó ṣe yín báwọn tó dá yín dá báwọn tó ṣe yín dá báwọn abẹ lọ́hùn bẹ́ẹ̀ ò bá sí ń pò mọ́ ìyá fẹ́ jẹ Kwara ni kì í sẹ́yìn ni ìyá ó jẹ
ọlọ́run ti fún yín ní tẹ́ máa jẹ àtẹ bí àtàrà àmọ́ Kwara nìyà ó jẹ ọlọ́run dákun gbé yín síbi tó tún dá sí. àmín. èsì tẹ́ sàmí gólókè dáadáa. àmín. níbi tá a tún ti gbádùn yín sí jù báyìí lọ. àmín. èyí tẹ́ wá wà mẹ́rin náà kẹ́ ẹ má jábọ́ o. àmín. ọlọ́run má jẹ́ wọn fi áńkọ́ọ̀fù sí yín lọ́wọ́. àmín. má jẹ́ wàá nù àwọn tí wọ́n máa ń wà nù kíní àwọn adájọ́ máa wò fi tí bí èkúté. ọlọ́run má jẹ́ bá wọn wà mẹ́. àmín. EFCC ò ní rí ti yín rò. àmín. ọlọ́run àpéjọ tẹ̀ ti ń ná ńgbà tẹ̀ ti déjọba wọn ò rí ti yín rò tẹ́lẹ̀. àmín. lábẹ́ Shehu Sala tí wọ́n ní ká sọ pé àmín mẹ́ta lórí àwọn àdúrà náà. àmín. ó di méní. àmín. ó di méjì. àmín ya Allah. àdúrà eléyìí àdúrà gbàsára náà ni torí pé ẹfin tó pọ̀ lẹ̀ bẹ́ẹ̀ bá wà lórí mídíà lánàá yóò máa pa Àbújá lẹ̀ wà lánàá níbi nǹkan ẹ̀sìn náà lẹ́tún wà tó ṣeé ṣe kẹ́ ẹ sọ pé I will not be available tomorrow ẹ tún wá pa gbogbo ń tẹ̀ ń ṣe tì ẹ ní tẹ́ wá ṣe lè kó kọjá wa Ọlọ́run má fi wá sọ yín ló kọ bú o. àmín. má fẹ́ yín náà sọ wá ló kọ bú. àmín. ọlọ́àfíà Nabi sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. àwọn tẹ̀ ń rán jíṣẹ́ ọmọ àlùbáríkà jíṣẹ́ o ẹ máa wà dáadáa. àmín. ọba jíṣẹ́ kí n yóò sọ. mádìú kan sí gẹ́gẹ́ bí àpúrúfà Mọ̀lánà Seiful Kadiri sọ wọn rán yín sí mi ni. ẹni tó rán sí mi mo ló jíṣẹ́ ẹ wá níṣẹ́ yìí ò jíṣẹ́ sọ wọn rán yín sí mi wọ́n ṣẹ̀ṣẹ̀ rán yín sí mi lónìí ni ọlọ́run jẹ́ wá jíṣẹ́ ló kù. àmín ya Allah. alọ́dọ̀ Ilyas Abdulrahman bá a ti mo ló wa sí kóun náà yà nábì ọtí rí pé ìṣẹ́jú márùn náà ni kò jù bẹ́ẹ̀ lọ ọba fi ìṣẹ́jú márùn kí àwọn èèyàn ànábì náà ni wọ́n ń bẹ lára wọn. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. أنبئت أن رسول الله أوعدني والعفو عند رسول الله مأمول صلى الله عليه وسلم وقد أتيت رسول الله معتذرا والعذر عند رسول الله مكبول والعذر عند رسول الله مكبول مهلا أداك الذي أعطاك نافلة القرآن فيها مواعظ وتفصيل إن رسول لسيف إن رسول لسيف يستدعى به مهند من سيوف الله مسلول مهند من سيوف الله مسلول يا إلهي أغثنا بمحمد يا إلهي أغثنا بمحمد يا إلهي أغثنا بمحمد يا إلهي أغثنا بمحمد المسيح راتنا طيبة مسرعا يظهر قبر الهاشمي محمد لما فشى رياه في أكنافها وتكمش الحجاجنا ومحمد قيل لي ماذا يشوكك بالورى فأقول إني عاشق لمحمد أعمالنا بين القبول وردها إلا صلاة على النبي محمد اللهم يا ربي صل على محمد وسيد سادات نبي محمد
صل وسلم يا إلهي على رسول المصطفى صل وسلم يا إلهي على رسول المصطفى سلام عليك يا حبيبي نور الله النبي سلام عليك يا ملاذي يا محبوب الأولياء اللهم صل على محمد وعلى أهله وصحابه وأتباعهم وسلم آمين tún yóò bá nàbí lẹ́ẹ̀kan náà. sallallahu alayhi wa sallam. Aki Alhaji wa Habibullah Fagbemi ẹjọ́ ń bọ̀ ni wọ́n jókòó. Thank you sir. Ẹ bá ń gbọ́ lọ́hùn tóbi fún wọn. Allahu Akbar. Bákan náà la kí Alhaja wa Fausatu Balogun àwa àti wọn náà ní lọ́dún tó lọ. àwa àti wọn náà ní dùnta. billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. inna fatana laka fatahan mubina. liyaghfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara. wa yutimma ni'matahu alayka. ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا وينصرك الله نصرا عزيزا وينصرك الله نصرا عزيزا شيخنا يا صلاتي أعوذ بالله من الشيطان يا شيخنا يا صلاتي يا ندعة لعباد الله يا عشق كل رجال الله وقدوة في دين الله يا شيخنا يا صلاتي صلاتي يا عز الأسرار الله يا فايزا بعز الله ومجتبى لطريق الله يا شيخنا يا صلاتي يا شيخنا يا صلاتي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم وكرم وبارك على سيدنا محمد أبا واتين داري يوكو wọ́n ṣe èsì tí wọ́n ṣíṣí wa alágbárí ni ò jẹ́ ká yorùbá nàbì látàrọ̀ dáadáa agbọ́ muhammadu àti ẹ̀fàbírẹ́tì rárá dẹ́kun tá a gbẹ̀nu òkè wa ala ali sayyidina muhammadin sallallahu alayhi wa sallam ya doctor billahi makanakum billahi salukum faddal salatan ta'dilu jami'a as-salawati ali mahabbatika الله عليه وسلم وسلم سلام يا عديل سلامهم آمين akí Ọlọ́run Allah ọba tí àwọn àgbàlagbà tí wọ́n síwájú ìjókòó yìí tí wọ́n ní a dúpẹ́ fún lẹ́ẹ̀kan àtẹnitá àfọkànsí tá Ọlọ́run jà pàdé lẹ́ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ń bẹ níbi tí a tún pàdé ń jọ tó pẹ́ ń bẹ ní kòtò ọba tí o kádàrí mi rẹ bẹ́ẹ̀ ẹ̀já tó náà alhamdulilah. alhamdulilah. níye máa dákọ̀ ànábì lẹ́yìn Ọlọ́run. sallallahu alayhi wa sallam. ẹni wọ́n bá wù kó yóò bá ànábì ìwọ tó bá wù ọkọ̀ gbẹ́nu tì. sallallahu alayhi wa sallam. a kí àwọn ẹni ànábì ń kalẹ̀. bàbá mi martaba Zarki Ìlọrí. sheikhu. sáwọn ọmọ Ìlọrin tó kàn yín yín ni. sheikhu. wọ́n tó fẹ́ bá ànábì wọlé làbá gbé dáadáa. شيخ والله يعصمك من الناس لا تخاف درك ولا تخشى ولا حول ولا قوة إلا بالله ní àṣẹ bàbá wa Salati àgbà tí wọ́n ń kalẹ̀ رام الله حياته níbi kí bàbá wa mi martaba àwa kí ọkùnrin Ọlọ́run ni sẹ́nitọ̀ wa Muhammad Saleh معلم Malam أكرمكم الله
Malam Muhammad Saleh kẹ́yìn yọ sẹ́lómi bẹ́ẹ̀ ti rí kò sẹ́ni tí ẹ̀ ní flash àmọ́ ìwà tí Ọlọ́run bùn yín ó ju ẹwà tí Ọlọ́run bùn yín lọ. Allah. Ǹjẹ́ ẹ ti jáde tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ Kwara City pàápàá jùlọ ńlọrin yípe òtún lè lé ìsara wa náà ni nínú gbogbo ọmọ Ìlọrin ń dùn. Alhamdulillah. Lọ́tún àtòsí àgbúrò yín láì dá. Pàápàá jùlọ tẹ́yìn bá fẹ́ máa ga nínú ayé kọ́lọ̀ kórè wọlé alimi tí bá ti ń túbẹ̀ ṣe gbogbo Ìlọrin ní túnṣe. Alhamdulillah. Ọlọ́run wọlá bẹ́ẹ̀ yín tẹ́ ń dánwò tí ẹ̀ ń ṣe káàkiri tẹ́ ń ṣe káàkiri. Àní tá a fi dúpẹ́ Ọlọ́run ní mi Ọlọ́run ní dúpẹ́. Ọba tí máa dúpẹ́ fún ru yín tó dúpẹ́ fún àwọn ru yín lánàá Ọlọ́run ní sáyé dúpẹ́ fún yín. Àmín. Ọmọ ìyá mi tó darí ìjòkó ọlẹ́ ti gánú ayé ọlámọ̀ tó kú gíga ó ti kú gíga àwọn oníbàáyín bù ú àmì ìtọ́ da ju yìí tẹ wà ń bẹ̀ yín lọ́nbẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá fi ta yín lọ́rẹ. Àmín. Kíkítà kí n na kí gbogbo àwọn bàbá tá wà ń kalẹ̀ ẹ dákun ẹ foríjì wá gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ọ̀tọ̀nkùlú tẹ́ ẹ dọ́lọ́run lóhùn tẹ́ ẹ dá nábì lóhùn. Sallallahu alayhi wa sallam. Lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti lágbà akẹ́ gbogbo ẹ̀yin àfa wa tí ẹ wà ní ìkàlẹ̀ ìmọ̀nyàn ẹ̀yin alufófí tó jásí pé alukur'ani náà ní ayọ̀jogún lọ́dọ̀ àwọn àgbàlagbà tá a wá jòkúta alukur'ani gbogbo alákíkí ọlá salamu alaykum wa rahmatullahi wa barakatuhu. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuhu. ẹ̀rí kẹ́lìmọ̀ wàjísà tí wọ́n ní kí n ṣe n ta ń pè ní èdè angili òun náà ní short speech. Hayyakumullah. ọ̀rọ̀ níwọ̀nba ọ̀rọ̀ ní ṣókí wọ́n á bùnmi lásìkò tó pọ̀ mọ́ lásìkò tó pọ̀ àwọn ilé tí wọ́n wá yín àyín ẹ fún mi 15 minutes mo ní 10 minutes tó fẹ́ ni tí ó gbọ́rọ̀. Akramakumullah. torí pé ní a fẹ́ sọ̀rọ̀ ẹ̀ àti àyíká wà yìí kì í sáyè tá a máa rojọ́ ń bẹ̀ kọ́ sọ̀rọ̀ tó nítumọ̀ torí pé ní ta fẹ́ ju ìta torí ẹ̀ gbé yà yín kalẹ̀ ó ti wà wádà táyà ilé ìbò ń pè ní wà obvious. Hayyakumullah. ó clear so kálukú wáyé pé Ọlọ́run la wá jòkó tí ń yà yìí àná Muhammad la wá jòkó tí ń yà yìí. Sallallahu alayhi wa sallam. ẹ̀rí àfa wa gbà Seiful Qadiriya Murshidu Dini. Adamallahu hayatahu. Masi'ul Waqt. Adamallahu hayata. ẹ̀rọ àwọn oyè yìí àwọn kẹ́lẹ́mọ̀ kọ̀ọ̀kan tí ń wí àwọn oyè ńláńlá ni. gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó wáyà yín kò sẹ́ni tó sọ fún yín pé máa bọ̀ wá o. gbogbo wa tá a wáyà yín Seifu ń ṣe nǹkan gbọ́dọ̀ mọ́ sí ń bẹ̀. gbogbo àwa tó sì fìwé pè náà ọdún kẹlẹ́ ìtìjú tẹ̀ bá dá lóhùn. Allah. torí pé òjíṣẹ́ Ọlọ́run ló pè yín. òjíṣẹ́ Ọlọ́run tó wá pè wá yìí gbogbo àwọn ànábì Ọlọ́run tá a máa sọ ọkọ wọn ẹni Ọlọ́run bá bàbá wọn ẹni Ọlọ́run tá a máa sọ ọkọ wọn àbáwọn mọ̀nyẹn tá a máa sọ ọkọ wọn tí Ọlọ́run bá bùyàn ló kọ òun ni ayé mọ̀ ayé pé bó ni wọ́n ti wá rí àtọ́yìbí bá fún ọ̀gá rẹ̀ láyè kọ́gbọ́n tí mo fẹ́ wí ẹni tó mọ̀rọ̀ pamọ́ ni jù lẹ́ni tí àbájọ́ ń sùn tá àbájọ́ ń jí ẹni tí ó sì ròyìn ẹni bẹ́ni ti rí nílẹ̀ tá àjọ sùn tá àjọ ń jí àwọn àti Seifu ìjọ sùn àjọ ń jí ni. Adamallahu hayata. nínú ọ̀gá òjíṣẹ́ Ọlọ́run nínú Islam yàtọ̀ fún ọ̀gá òjíṣẹ́ Ọlọ́run nílé tá a ti bí yàtọ̀ fún ọ̀gá òjíṣẹ́ Ọlọ́run nílùú lẹ́tà a ti bí yàtọ̀ fún ọ̀gá òjíṣẹ́ Ọlọ́run nínú ìran tá a ti bí Ọlọ́run fi yé wa yí pé tábàárà àbára nàbì Ìsá àkọ́kọ́. Alayhi salatu wa salam. fotokọ́bì ànábì Ìsá òun ni òun náà ni ó pe gbogbo àjọ tá a fi wáyìí. Alhamdulillah. ẹ̀rọ ànábì Ìsá alayhi salatu wa salam. Alayhi salatu wa salam. nígbà tó fẹ́ jíṣẹ́ Ọlọ́run kò wá dànù ó pe àwọn èèyàn ìpè ọ̀sẹ̀ Ọlọ́run rèé ta ló ń tọ̀hún tí ó bá mi kó ti ṣe Ọlọ́run tí ó bá ń dáná sí ṣe Ọlọ́run tí ó fi jò. Ba'da a'udhu billahi minash shaitani rajim. A'udhu billahi minash shaitani rajim. Wa iz qala. Ya ayyuhal ladina amanu. La. Kunu ansarullah. Kama qala Isa ibn Maryam lil hawariyyin. Ànábì Ìsá pèpè tí àfàwọ̀ authentic ń bá jókòó pọ̀ Ìsá Abubakar authentic
أيها الذين آمنوا. ọ̀rọ̀ tó sọ níjọ́ tó káwọn èèyàn jọ ọ̀rọ̀ náà dùn débi yìí pé àlọ́sọ̀rẹ̀. أيها الذين آمنوا. ọ̀rọ̀ náà dùn débi yìí pé ọlọ́run gbà sọ fún onírẹ̀ ànábì wọn náà wí bẹ́ẹ̀ mo gbádùn bó ti pe àwọn èèyàn ń nì àlọ́sọ̀rẹ̀. أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين نعم من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين. mo fẹ́ kí ìjókòó yóò farabalẹ̀ ní lójú ẹni ò ti jẹ́ kí n máa tẹ̀lé àfa Jánásì mo ní ìṣẹ́jú tó wọ́n fún mi nílò tán ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wọ́n fún mi ní mẹ́wàá ti pọ̀ jù. Ànábì Muhammadu òun náà kọ́pì ànábì Ìsá inú ànábì tó jẹ́ pé yóò ti dáyé láti kékeré rẹ̀ báyìí tẹ́ ìdàgbà kò sì gbà tó bá di 40 years kọ́ lóun tó ránṣẹ́ sí i lànàbì Ìsá wa òun là kọ́kọ́ rú ẹ̀. àfáwa Ìsá ta wá pé ti authentic yìí láti kékeré làwọn bàbá wa ti máa yọ sọ́tọ̀ nínú gbogbo àwa tí wọ́n bí láti kékeré tẹ́ ẹ bá ń gbọ́ sóhun sáàsìlì yóò wá bá dé sórí ìjòkó lọ́dọ̀ rẹ̀ tá ń jòkó lọ́dọ̀ rẹ̀ tí àfa yìí bá yọ ẹ wo iye ọjọ́ orí nísìnyí káyí pé sóhun sáàsìlì ti lọ ní sọ́súnmọ́ gbọ̀n ọdún àbí káyí pé ó ti súnmọ́ ọdún tí ń bọ̀ ní ọ̀pọ̀ gbọ̀n ọdún ẹ wá yọ ọgbọ̀n ọdún kò nínú ọjọ́ eré àfa àwa tá a wá pètì lónìí wọ́n á ní ọ̀tẹ́ máa bọ̀ yóò wá jòkó lórí ẹsẹ̀ wọn báyìí. Allah. àwa táwa ajá síwájú àmọ́ àwo kòkòkò ipe kí ló fẹ́ dà táwọn ò ní dà. Allah. àṣẹ yóò dà táwọn ò ní dà. Allah. أيها الذين آمنوا كونوا أنصار الله. Na'am. كما قال عيسى للحواريين. àbíkẹ́ yẹn wí bẹ́ẹ̀ àfa yìí dàbí lóhùn. من أنصاري إلى الله. bàbá wa gbà níbọ̀ yìí bàbá Sàláàtì níbọ̀ Sàláàtì wa taslimi. وأزكى تحياتي على المصطفى المختار خير البريات. olórí oko gbàǹgbà fún àwa Sàláàtì níbọ̀ gbogbo ẹ̀ tó bá wọ́n kókó délẹ̀ lẹ́kẹ̀ẹ́ náà. وأزكى تحياتي على المصطفى المختار خير البريات. سلام على شيخي صلاتي أحمد رفاعي ولي الله شيخ الطريقة صلاتي وتسليمي وأزكى تحياتي على المصطفى المختار خير البريات. سلام على شيخي صلاتي أحمد رفاعي ولي الله شيخ طريقتي صلاتي المختار خير البريات. وقدوتنا العظمى فبرها مشوغبا كذاك أبي بكر روي القريحة. صلاة وتسليم. engineer صلاة وتسليم وأزكى تحياتي على المصطفى المختار. الله 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 الله. aliuma nabi kò bá yorùbá nabi o. sallallahu alayhi wa sallam. bó làwọn ẹja nabi o ṣe wọlé tí jòkó ní mí. sallallahu alayhi wa sallam. àpẹẹrẹ pé jòkó ànábì la jòkó nù ní gbogbo ẹni wọn bá gbọ́ gbólóhùn tí mi sọ yìí kó bá ní sallallahu alayhi wa sallam.
أيها الذين آمنوا. mo wá ní bàbá wa bàbá tó jókòó yìí bàbá wa Isa bàbá ọ̀tẹ̀ authentic. أدام الله حياته. mo ní láti kékeré bí ànábì Isa lọ́lọ́run sọ̀rọ̀ wọn. àwọn bàbá wa bá a ti pọ̀ tó wá bí a tó pọ̀ tó tí bá ń bọ̀ òní jẹ́njẹ́rẹ́ báyìí ni ọ̀sẹ̀ ga díẹ̀ sí ni. bẹ́ẹ̀ ni bó bá jẹ́njẹ́rẹ́ báyìí ni àwa sì láti ga jù lọ yìí lásìwájú rẹ̀ wọ́n wà ní ọ̀tọ́ máa bọ̀. àwa tá a dé síwájú jòkó àmọ́ bìlà wa bẹ́ẹ̀ ni bàbá Nakibla Sharaf. radiyallahu ta'ala anhu. olùdí tó ṣe gbẹ̀yìn gbogbo alamọ kàsí ìdàká la máa ké kódà máa ké síwájú rẹ̀ àmọ́ tiẹ̀ wọ́n máa fẹ́ gbọ́. Allah. láti mọ̀ yìí pé àsìkò dé báyìí. tájàlé àwọn bàbá wa kó sí i la àti ọkọ̀ tí ń jẹ́ àtàsẹ́lẹ̀ ní wọn ọlọ́run wa bani ọmọ eke tọ́lọ̀ ń bá sí ayé wọn ọba sí ayé hàn yóò mọ̀ wá sí pàlàpàlà káàkiri wọn lọ́mọ eke ní ń dà á láàmú. bàbá authentic tó wá jòkó yìí ń jẹ́ ó ti wá rí tọ́lọ̀ ní mo fẹ́ ránṣẹ́ bọ́lọ̀ ti rán Isa àkọ́kọ́ níṣẹ́ ọlọ́run ló ń fẹ́ ránṣẹ́ kọ́ wá kọ́ sí ọlọ́run kò ṣe nǹkan mi. Allah. bá a débi Isa náà ò ti ṣe nǹkan mi láti jọ́ tó ti wà lórí ìtẹ́ níjọ́ táwọn bàbá wa ń bẹ ó wúlò fún wọn ọmọ ń fàárí ni nígbà wọn wá sí mọ́tọ́lọ́ wọn fẹ́ fi sàlífà nínú àwọn àgbà àlífà lábẹ́ bàbá wa àlífà àgbà ẹni ṣéwù jàmá ṣéèkù. ọlọ́run wá fi sàgbà àlífà ní táwọn aràn táwọn àgbàlagbà rántí tí wọ́n rán débì kan wọ́n rán tí wọ́n rán débì kan ni nígbà wọ́n rán débì kan wọn ni ọlọ́run wá rán òun náà ikú wá lọ rán díẹ̀ ńbẹ kọ̀ wá rán díẹ̀ ọwọ́ rán púpọ̀ Allah. iṣẹ́ táwọn tán bí wá ṣe iṣẹ́ táwọn nábì ń ṣe ni. sallallahu alayhi wa sallam. ọlọ́run lọ́mọ èèyàn táwọn agbọ́n bá nínú ilé sàlátì tá àmọ́ bí wọ́n ti bí wọn láwọn ọmọ tí wọ́n mú òrukàn àwọn bàbá wa ni wọ́n tọ́ wọn. ọlọ́run lọ́mọ èèyàn tá agbọ́n bá tó yẹ pé wọ́n ní wá kéwù ni wọn ò mọ iye bàbá tó sú wọn ò mọ ya rẹ̀ ọba sọ̀kalẹ̀ sílẹ̀ àfàǹdà ìmọ̀ ń gbébẹ̀ lọ yóò sì máa jẹ wọn ọ̀fẹ́ mbẹ̀. Allah. iṣẹ́ wo ni Mọ̀lánà Seiful Kadiri yà wá gbé lọ́wọ́. adamallahu hayatahu. ọwọ́ agbésẹ́ náà lọ́wọ́ alimu anam Muhammad. sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ bá dé ilé kéwù Seiful Kadiri yà ilé ẹ̀kọ́ Seiful Kadiri yà ibi títí ń torí àwọn ọmọ ọlọ́mọ ṣe á wà ní pé kò gbọ́ mu olówó ẹgbẹ́ ẹ̀ síbẹ̀ káwá ní ọmọ mi ọmọ yẹn ẹ máa dá ọmọ fún mi àwọn ọmọ tálíkà àwọn ọmọ òrukàn àwọn ọmọ tí wọ́n ti jákà yìí pé ta ni ó yà sí mi lẹ́yìn ìgbà tí bàbá mi àti ìyá mi ti kú ìrẹ́nibá yorùbá náà Muhammad. sallallahu alayhi wa sallam. àwọn ni bàbá wa Seiful Kadiri yà authentic ni wọ́n mójútó láàrin ọdún méjì àti wá rí i pé ntọ́lé ní 40 ọmọ àbí 70 ọmọ wọ́n ti hálùkù àrísèrì. Allah. àwọn ọmọ táwọn wí tọ́ ọba dé bẹ́ẹ̀ bá jẹ́ president yóò fẹ́ lè yọ̀ǹda ọmọ rẹ̀ fún wọ́n jẹun àárọ̀ stọ́ọ̀fù oúnjẹ wọ́n ń jẹ wọ́n jẹ sáko stọ́ọ̀fù oúnjẹ ni wọ́n ń jẹ kẹ́tìrà ti ń dáná fún wọn àbí ká kíkọ́ àròtẹ́lì ní ti ṣiṣẹ́. Allah. àwọn oúnjẹ tó ní táìtẹ̀bù ní ń dá fáwọn ọmọ ọlọ́mọ kẹ́ má fi ronú pé níyà àti babaláyé mọ́. Allah. kọ́lá bẹ́ẹ̀ ló ń bá gbọ́ ọmọ lọ́kẹ́ dákun mo fẹ́ kẹ́ ẹ bá ń fọ́ ọmọ wọn ní sẹ́ ẹ̀yin ti kú náà ẹ lọ sí ẹ tọ́jú ọmọ yín ọmọ tí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ti kú la fẹ́ tọ́jú. Allah. torí mi náà jọ mọ dáyé ọmọ òrukàn ní mi àwọn kan wọ́n tọ́jú mi. Allah. àwọn ọmọ òrukàn làwọn àràn wọn tọ́jú làwọn àràn wa tọ́jú. ẹ wá délé kéwù rẹ̀ ọ wá rí i pé kò tí ì tó bẹ́ẹ̀ yẹn bá kéwù tí ó bá kàwé wọ́n gbé sẹ́gbẹ́ kan ayé sì ti dùn nísìn Seifu wa tó ní otukù project mo fẹ́ kọ́léwé mọ́lẹ̀ kéwù tábàtẹ́ ha Kùránì kẹ́sùn máa ha tẹ̀bó náà. Allah. iṣẹ́ tí Seifu ń ṣe ni gbólóhùn tó wá wí ń jọ́ kínní àná láfẹ́ pé gbogbo ẹ̀yin ya ẹ̀yin bàbá tẹ wá tẹ du àsìkí wa ẹ kì í dùn wá àmọ́ ń bẹ nínú ọwọ́ yín báyìí tẹ bá kọ fọlọ́hún. karamakumullah. ọlọ́run wa ń jọ́ tí ọlọ́run tí ànábì Ìsá tó jòkó yìí Ìsá òun náà ló jòkó yìí kọ́dà ànábì Ìsá bọ́ ọba mọ̀ dáadáa tó bá mojú di dáadáa tó mọ̀ tẹ̀sùbá dáadáa ó rí i pé yẹn tí ọ̀gá púpọ̀ ni ànábì Ìsá bí tiẹ̀ náà báyìí. Allah. hayyakumullah. masihul wákìtì ẹ tó já ẹ máa dàlá a wà rí i pé gbogbo tí ń ṣe yìí bá ànábì Ìsá ti lu ayé ẹ̀ bẹ́ẹ̀ náà nílò ànábì Ìsá ló wá sọ bẹ́ẹ̀ ó dùn mọ́ Ọlọ́run Ọlọ́run ní ànábì wọn náà wí bẹ́ẹ̀. ya ayyuhalladhina amanu. jọjẹ kẹsì kìrìsìtẹ́nì ọ̀parí dọ̀la ànábì Ìsá ó ráwọn èèyàn pè ní. ayyuhalladhina amanu. àwọn tó wá pè lọ́lọ́run wá ṣe fisunal Kùránì tí wọ́n dá lóhùn ẹni tí ó bá fẹ́ kí Ọlọ́run òun náà parẹ́ irú àwọn téèyàn dá lóhùn ni.
kunu ansarallahi. ó dùn mọ́ anabi pé yín bó ti pe ọlọ́run bó ti pe àwọn èèyàn ní èmi náà kọ́pì rẹ̀ anabi wa ní kẹ́yìn èèyàn tẹ́lẹ̀ ń tẹ̀lé mi ẹ bá tẹ̀lé mi lásán kàn máa kírun lásán o bá ọba kírun lásán tó ọba nírú wà tá anabi yìí sáfẹ́ pè wá sí i tí àfa wọ̀tẹ́ntìkì pè wá sí i irun rẹ̀ ó ṣe wàhálà kó tó rà Janna. kunu ansarallahi. irú ẹ̀dá anabi náà pé àwọn sàábé wọ́n dá lóhùn lè jáwọn náà parẹ́ lónìí ẹ jẹ́ ọba fẹ́ parẹ́ dákun àwọn tí wọ́n náwó tẹ́ fún lówó tán ní àmánà ni kì í sàwọn tẹ́bi ń pa ọlọ́run tún fi àmì kẹsẹ́ ara àfa ọ̀tẹ́ntìkì kí ni àmì náà wàláhì olójú oúnjẹ ti ń jẹ bẹ́ẹ̀ bá pa màálù tán lójú ní ọ̀hà tán nísìn adé alájí ẹran kọ́ ó dà Janna tó jẹran. Allah. kunu ansarallahi. kama qala Isa ibn Maryam lil hawariyina. anabi Muhammad wa sọ pé ẹ̀yin tẹ́ ń tẹ̀lé mi tẹ́ ẹ̀ mọ̀rún kí ẹ̀ mà dí sí ha ẹ̀ ha Kùránì kò tí ì tó o ẹ̀yin náà jẹ́ ansarullah ẹ bá mi gbé ẹsẹ̀ Ọlọ́run lọ́wọ́ ẹ fowó yín ran Ọlọ́run lọ́wọ́. kama qala Isa. ẹ fowó yín ran Ọlọ́run lọ́wọ́ ẹ má díjú sọ lọ́hùn Ọlọ́run èso bá tá a díjú sí. Allah. ẹ má sọ Ọlọ́run di police officer tẹ́ ẹ̀ máa rún owó máa lọ́wọ́ báyìí àwọn owó jákujáku àwọn tí wọn ò fà nábì lówó jákujáku wọn ò parẹ́ dọ̀la ẹ̀yin náà ní parẹ́ gbogbo ẹ̀ tẹ̀ wáyé yìí. Àmín. Abo gbọ́ kama qala Isa ibn Maryam. kama qala Isa ibn Maryam lil hawariyina. Gẹ́gẹ́ bí anabi Isa àkọ́kọ́ ti pe àwọn àwárí yìí náà ẹ̀rí àwọn àwárí yìí náà gbogbo náà lẹ́sìn wọ́sọ funfun wáyé. Allah. àwọn náà ń pè láwárí yìí náà aláṣọ funfun. bàbá àdínì àná ẹ̀rí pé aláṣọ funfun ni àwọn àwárí yìí náà nù ẹni bá ti wọ́sọ funfun yá àwárí yìí náà ni. Allah. àwọn tá a sì wọ funfun náà àwọ̀ funfun sínú. man ansari ila Allahi. ẹ̀rí kọ́dà bàbá àlífà aṣọ funfun náà wọ̀ wá bàbá amádìbò funfun ni wọ́n wọ̀ wá ká tó wáyé pé àwọn aláṣẹ àpàṣẹ alo àṣẹ the senator ẹ bá ní ṣéwù ọmọ Ìlọrin ò sí yín àyín ni ṣe. ọdẹ ẹ máa kọ Turaki ń gèrí Turaki olóyè ọba Ìlọrin àwọn èèyàn fún àwọn olóyè wa ṣeré ńlọrin. ṣéèkù. bí ẹ bá ṣe kí bàbá Mádìbò ń bẹ́ ń jòkó àwọn lọ́ba Ìlọrin ń jòkó yìí. Allah. àwọn bàbá Mádìbò náà ló fún wọn láwà ní tó bá rí bẹ́ẹ̀ ẹ bá ń yá ṣéwù bàbá Mádìbò fún bàbá wa sẹ́nitọ̀. ṣe. man ansari ila Allahi. Anabi Isa sọ fún gbogbo àwọn aláṣọ funfun kí ni wọ́n ń pè láṣọ funfun ní ẹ̀rẹ́ tinú rẹ̀ mọ́ sọ́lọ́hún káwọn funfun yìí kọ́ ò ẹni inú rẹ̀ mọ́ sọ́lọ́hún tinú rẹ̀ kílẹ̀ sọ́lọ́hún tí kì í dátọ̀ àwọn àfa yìí pé àwọn àfa yẹn wà tí ọjẹ bọ́ba lẹ́yìn wà tí ọjẹ ò lè pè mí bẹ́ẹ̀ irú ọ̀tẹ́ tí kì í kọ́ ìtí ọjẹ ti kọjá ọ̀sùn lọ. man ansari ila Allahi. bàbá ti fẹ́ mi mílíọ̀nù mẹ́ta nísìnyí ìmọ̀ fọwọ́ pàdé báyìí ni àmọ́ tàwọn ọ̀tẹ́ntíkì àwọn apẹ̀rẹ̀ ní apẹ̀rẹ̀ owó apẹ̀rẹ̀ bùkátà ń bẹ wájú rẹ̀ àwọn àdámi lóhùn. man ansari ila Allahi. Ànábì Ìsá bó ti pèpè jọ́ kínní àná bàbá ọ̀tẹ́ntìkì náà pé gbogbo ẹ̀yẹn ni ọlọ́run tẹ ẹni funfun pẹ̀lú ọlọ́run tí ẹ̀ dọ̀tí ike man ansari ila Allah. qala al-hawariyuna nahnu ansarullahi. ó gba àwọn táwọn sọ funfun nù ọkàn táwọn sọ funfun nù gbogbo ara wọn tẹ́lẹ̀ pé ẹ̀mí wọn mọ́ sọ́lọ́hún ẹ̀mí wọn sàn ní Muhammad àbáwá tẹ̀lé ìwé wọn ni wọn wọlé. nahnu ansarullahi. bàbá àdìbà sàlá ti ń kí ẹ mọ́ wọlé. nahnu ansarullahi. gbogbo àwọn táwọn ń kálẹ̀ ta ló ń tọ̀hún tó fẹ́ jẹ́ pé ọlọ́run mọ́ni ansari ila Allah ẹ̀rí gbogbo àwọn táwọn ń kálẹ̀ yìí táwọn ọmọ wa ń rí wa tẹ́ni mọ́mí dádì ọlọ́run ò mọ̀jà wa tì ní sí o. Àmín. iṣẹ́ Islam tí àfàwọ̀ ọ̀tẹ́tì kì í ṣe òun náà nípa àwọn ọmọ òrukàn ẹ̀rí alima náà Muhammad bá yorùbá nàbí lẹ́ẹ̀kan sí. sallallahu alayhi wa sallam. iṣẹ́ àwọn ọmọ òrukàn tí ń ṣe yìí bàbá tú wọn lẹ̀ àwọn náà wọ́n padà bàbá tú wọn lẹ̀ wọ́n lọ lé ìwé mi. bàbá tú ọmọ òrukàn lẹ̀ yọ lọ lé ìwé mi àní ilé ìwé tí ó lọ ilé ìwé tó ti ń fagbó ilé ìwé tí ó lọ ilé ìwé tó ti ń gba sìgá ilé ìwé tí ó lọ ilé ìwé tó ti ń kọ́ ẹ̀mẹ́yẹ ti gún yẹn lọ́bẹ ilé ìwé tó lọ yọ padà lọ bí pé ibi táyà ti ń yìnbọn tó bá di banditi àtẹ̀mí àti ẹ̀ta àdá ọ̀tẹ́ntìkì lóhùn àwa alápàrà jẹ̀bi wájú ọlọ́run pèsè bẹ́ẹ̀ lóhùn jọ wọ́n ń pè yẹn ẹ̀dá wọn lóhùn. Allah. bọ́bá rí bẹ́ẹ̀ ta ni ó jẹ́ pé ọlọ́run gbogbo ẹni tí ó jẹ́ pé ọlọ́run wà táwọn kan ní Allahu Akbaru. Allahu Akbaru. àwọn bàbá tí a fọkàn sí pé wọ́n ti gbọ́ mẹ́sẹ̀jì sí wọn sọ yìí wọ́n bá mi gbọ́ lọ tóbi kí wọ́n náwó yìí pé Allahu Akbaru. Allahu Akbaru. ọlọ́run wọlé abẹ́ gbogbo àwa tá a wá ń yàn yìí tá a dá àfọ òjíṣẹ́ ọlọ́run lóhùn
rasulul waqti masihul waqti masihul umma murshidu dini ẹni tí mú ní ìmọ̀nà tí èyí fi sọnù gbogbo àtàfẹ́ dá wọn lọ́dún yìí tó bá tún dọ̀dún tó bọ̀ àní wáyé tì subahana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillah. ẹ bá wa gbé títóbi fún ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allahu akbar. ẹ̀yin tẹ́ ẹ ti dé ti pẹ́ ẹ fi hàn àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé bá a ti ń gbọ́ ọlọ́run tóbi ń bì yìí. Allahu akbar. ó tún wá yà mí lẹ́nu pa àwọn tí wọ́n ṣẹ̀ dé náà tún wá ná wọn méjèèjì fọlọ́run. Allahu akbar. wéèfù àná Muhammad lẹ́ẹ̀mẹ́ta kọ́ yorùbá nàbì báyìí sallallahu alayhi wa sallam ó di méjì sallallahu alayhi wa sallam ó di méjì. sallallahu alayhi wa sallam. ẹ̀yin videographers àti photographers ẹ dákun ẹ dákun. Oh. Oh. Ah. Bismillahirrahmanirrahim. Mo kí àwọn bàbá wa ní jókòó láti orí Prince Modibo àti àwọn bàbá wa Salati ní jókòó pẹ̀lú gbogbo àwọn àfáà wa láti ilé Salati. Mo wá darí kíkí mi sọ́dọ̀ àwọn ìyá wa torí tẹ́ ẹ̀ bá kọ́ wa tẹ́ ẹ̀ bá bí wa àní péjọ ní bíbá yìí lénìí tó mo kí gbogbo yín Ramadan Kareem. Mo wá darí kíkí mi sọ́dọ̀ àwọn bọ̀dá wa níjókòó láti CEO Emirate Mall Alhaji wa Adenuga àǹtí wa 70 80 70 àbí kí ni wọ́n pè tọ́ fún tọ́ gbogbo yín ni mo kí tọ́ well alhamdulilayi rabbil alamin. Kí n tó darí kíkí mi sọ́dọ̀ àfáà Sheikh Authentic mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo wa níbí báyìí tí iṣẹ́ ẹ̀sìn ló gbé wa wá síbí báyìí nínú oṣù Ramadan. Bí gbogbo wa ṣe péjọ níbí báyìí màá kọ́kọ́ bẹ Ọlọ́run pé ní gbogbo bùkátà wa gbogbo nǹkan tí gbogbo wa ń bẹ Ọlọ́run fún nínú oṣù Ramadan yìí k'Ọlọ́run fi dá wa lóhùn. ẹni tí nítorí títí ẹni gbogbo wa fi péjọ síbí báyìí a máa bẹ Ọlọ́run pé ní k'Ọlọ́run tún máa bá a ṣe kó tún máa ga jù báyìí lọ ni. Pàápàá inú oṣù Ramadan yìí ara àwọn nǹkan t'Ọlọ́run fẹ́ ká fi oṣù yìí fi kọ́ ni káwa náà mọ bó ṣe máa ń rí fún ẹni tí kò ní, ẹni tí òǹgbẹ nígbà míì á wá omi yẹn kàn àbí á wá oúnjẹ yẹn kàn. Ara nǹkan tí wọ́n ní ká kọ́ nínú oṣù Ramadan yìí nìyẹn. So a fi gbogbo ládàá oṣù yìí a fi bẹ Ọlọ́run wípé bó ṣe ń kó àwọn ọmọ jọ tó dẹ̀ ń tọ́ wọn tó dẹ̀ ń fún wọn ní ẹ̀kọ́ ó dẹ̀ ń fún wọn ní oúnjẹ k'Ọlọ́run má jẹ́ kó tán níbẹ̀. Amen. K'Ọlọ́run jẹ́ kí ó jẹ́ pé gbogbo ọjọ́ àti oṣù tó bá tún kọjá á tún máa dà jù bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ foundation gẹ́gẹ́ bí àwọn àfáà ṣe sọ
tẹ bá ní àwa la ní foundation kò kò mo rò bí kò sí sọ nítorí àwa ti dára mọ́ gbogbo nǹkan tó bá jẹ́ ti ilé Salati. Allahu akbar. Anything tá a bá ṣe níbẹ̀ a ṣe fúnra wa ni so lórí ìdí ẹ̀ ni gbogbo nǹkan tó bá yẹ ká ṣe lágbára Ọlọ́run àwa àti àfáà Salati a máa ṣètò yẹn. Ó dẹ̀ dá mi lójú pé ọ̀rẹ́ ẹ̀ Túnjí ó yẹ kí Túnjí ti fún ní message a ti take responsibility fún àwọn classrooms níbẹ̀ already so à ń dúró ní kí project yẹn jáde so but a fẹ́ gbé kalẹ̀ as a surprise fún ní tẹ́lẹ̀ but a lè sọ níbí báyìí so that tó bá di ọ̀la we will be held responsible for it inshallah. A ti make arrangement fún blocks of classrooms níbẹ̀. Other things like ICT center àyínwó bá ṣe máa get yẹn ó lè má jẹ́ láti àpò wa but through one of the committees that supervise NCC so lágbára Ọlọ́run gbogbo yẹn máa ṣẹṣẹ. So mo dúpẹ́ fún àyè tẹ́ fún mi tá ìgbà míì tí mo fi sọ̀rọ̀ ẹ ṣeun gan. Allahu akbar. n tó yẹ ó ṣáájú ló ti ṣáájú yẹn fẹ́ni tí ó jìnnà tí ò gbọ́ dáadáa wọ́n ní pẹ̀lú ògo Ọlọ́run àwọn tí ẹ gbọ́hùn àtẹ̀yìntẹ́ ẹ gbọ́ ẹ padà máa fojú rí i lórí social media Ọlọ́run kó dákun ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe náà ní kọ́lọ́run jẹ́ ṣe. Amina ya Allah. àwa tẹ́ ẹ fẹ́ ṣe fún náà ní kọ́lọ́run jẹ́ rí i ṣe fún. Amin. Al-Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina as-siratal mustaqim. Siratal ladhina an'amta alayhim. Ghayril maghdubi alayhim waladdallin. Àmín. Wọ́n sì ti dọ́dọ̀ àwọn àfáà fún owó àdúrà tí a ti ṣe yìí. Ọlọ́run kó dákun kó jẹ́ kẹ́ ẹ bá lé dáadáa. Àmín. Ọlá àfi Ànábì sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. À ń lọ síbi wáàsí léyìí tí ó wáyé látọ̀dọ̀ Maulana Sheikh Bukhari bun Yahya Amirul Jaysh Adama Allahu hayatahu. Kullu wọ́n wọlé sí ìgbà tí àwọn àlùfáà tí wọ́n ń gúnlẹ̀ ọ̀rọ̀ wọn Maulana Sheikhul Halka àṣẹ làkàdíjà kún àti líláàbí tiwọn náà ó gbọ́dọ̀ yé ká ló wípé protocol tọdún ilẹ̀ rí ti ń tẹ̀lé òun làkàdíjà kún àti líláàfí gbogbo àjọké lápapọ̀ wa kọ́lọ́hún kó dákun kó jọ jàre Ọlọ́run má fi kú yín sí tòsí. Amina ya Allah. Bismillahir Rahmanir Rahim. Laqad ja'akum rasulun min anfusikum. Azizun alayhi ma anittum. Harisun alaykum bil mu'minina ra'ufur rahim. In tawallaw wa qul hasbiya Allahu. La ilaha illa huwa alayhi tawakkaltu. Wa huwa rabbul arshil azim. Bismillahir Rahmanir Rahim. Li ilafi Quraysh. Ilafihim rihlatash shita'i والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. ó pẹ́ nìkan tí n tí kí n tí ó sì ti jẹ́ n kí ni pé ìmọ̀ bóyá yóò ṣòjóró èmi ni mo gbọ́dọ̀ win ní àbáyá challenge èmi mo gbà àbí ṣé ọmọ rí tí ń wọ̀ ó di mélòó tí mo wọ̀ lónìí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọ tòní lálẹ́ òní náà ni. Alájà wa Aisha iceberg ẹ ṣeun dáadáa ẹ ṣeun tẹ tró challenge tẹ ẹ jí wọn máa jù dí bàlàbàlà olùsùnmí náà tún ká sẹ́yìn o wọnà ẹ má fẹ́ ẹni wíńnà ó bá ti lè jù dí sẹ́yìn. alasama ilisayiloni nanzo Muhammad bayone ya ahla ilisayiloni nanzo Muhammad.
يا أهل الصفا والغفران أهل الديار سماني ọjọ́ ti lọ ní púpọ̀. أهل القريب سماني àbáni tó bá ti wí. ماذا لقلبي لبيك ó tó bá wọn náà. لبيك لبيك سعديك تسل شواغل بأواك صنعاج فارس ميداني ماذا لقلبي لبيك 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 سعديك تسل شواغل بأواك صنعاج سر رحماني يحيى صلاتي خادمكم مما شرابكم مما ذهبكم ناورت والفيضتكم دوام بسيد الجيلاني asalatu ala nabiyil karim. صلى الله عليه وسلم. ní abẹ́ àṣẹ bàbá wa khalifa salati. شيخ okùn méjì. شيخ okùn ayọ̀ kan tó kilẹ̀ dáadáa. شيخ ó yá. والله يعصمك من الناس àmín. لا تخاف دركا ولا تخشى àmín. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. mo kí bàbá wa máa dìbò sí ìkàlẹ̀ ọlọ́run kí ó járí wọn pẹ́. آمين àbárkọ́lá àwọn ẹni ọlọ́run. آمين. bàbá wa ìmáàmù àgbà fún gbogbo ilé salati. أدام الله حياته. lábẹ́ àṣẹ wọn náà mo fi fẹ́ wí tí mo fẹ́ wí. bàbá mọ̀lánà shehul halqa. أدام الله حياته. lábẹ́ àṣẹ wọn ni mo fi fẹ́ wí tí mo fẹ́ wí. ó fi wá dé di bàbá wa asheikh dr abubakar. أدام الله حياته. ọlọ́run kí ó járí wọn pẹ́. آمين. bàbá wa kankan wí. ọlọ́run kí ó járí wọn pẹ́. آمين. àfáà wa àgbà alikali adoktor. ọlọ́run kó járí wọn pẹ́. آمين. àfáà malam tóyìn fọdùlù rahman ọlọ́run níjó bàjẹ́. آمين. gbogbo olóríire tí ó wà ní ìkàlẹ̀ yìí kó tẹ ọwọ́ rẹ̀ méjèèjì síwájú ọlọ́run. nínú tá a bá wá sáàyè yìí òun ni gbígbàdúà. الله. kò wá ní dáa kó já sí wípé nínú àwọn tó gba oyè BLLB ló wá gbà. kò dáa kó já sí pé bó ti wá náà ló ti padà. tó o bá wá fẹ́ wá kó o sì padà bẹ́ẹ̀. gbé fóònù rẹ kalẹ̀ kó tẹ ọwọ́ kọ́lọ́run lè jẹ́ kó oore ńláńlá jòkó sáà tẹ̀lé ọwọ́ rẹ méjèèjì. wàá wí pé Allahumma salli. اللهم صل. má máa gara sọlọ́run mọ́. wí dáadáa kọ́lọ́run lè mọ̀ pé ó nídìí ẹ̀ ní. gbogbo ẹni ebi bá ń pa ìmọ̀ sí ojú abọ́ rẹ̀ ni. alubára tó ti yó ni má dabọ̀ tiẹ̀ dílẹ̀. má gara sọlọ́run má wù sọlọ́run. kọ́lọ́run lè mọ̀ pé ó nídìí nǹkan yẹn ni. kò sẹ́ni tí yóò máa jẹ o. ìyà tí ń jẹ kálukú kan yàtọ̀ ọ̀tọ̀ ni. gbogbo ọ̀ràn ìyà tí bá jí ọ bó bá ṣe wúwo sí. bẹ́ẹ̀ ni kò ṣe wí sókè pé Allahumma salli. اللهم صل ala sayyidina Muhammad. على سيدنا محمد wa ala alihi. وعلى آله wa asahabihi. وأصحابه wa sallim. وسلم. àmín wa mẹ́ta mẹ́ta. آمين آمين ó di méjì. آمين يا الله. mo kí gbogbo ẹ̀yin tọ̀kùlú tí ẹ wà ní ìkàlẹ̀. ọlọ́run kí ó jẹ́ àárí ẹnì kọ̀ọ̀kan yín pẹ́ o. آمين. bẹ́ẹ̀ bá dá gbogbo èèyàn mọ̀ alhaji wa adenuga. أدام الله حياته. anod. bàbá àdínní gbogbo Jìlání lápapọ̀. أدينك إلى الأمام إلى الأمام. ó dáa fún ọ bó ti wí wọn. أدينك إلى الأمام kí bàbá sí ìkàlẹ̀. إلى الأمام. ṣéwù bàbá wa máa dìbò ẹja ṣe. شيخ أماديبو 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 أنت فخر الصالحين. أماديبو أنت فخر الصالحين.
tó ọlọ́run kí ó jẹ́ rí bàbá pẹ́. àmín. bàbá Adénúgà mú kí yín púpọ̀ ẹ kú gbogbo ògbà wa ẹ kú àdúrótì wa ẹ kú ìdẹ́bìtì ara yín torí káwa lè mọ rẹ́rìn ẹ kú ìjẹ́ kí ilé wa pa sófo níjọ́ a ní ìdí èèyàn gangan nígbà tá a rí èèyàn ẹ̀yin la rí léèyàn níjọ́ a ní ìdí aṣọ tá a rẹni fún wa láṣọ ẹ̀yin lẹ fún wa láṣọ. Adenuga ilali amami ilali amami Adenuga ilali amami ilali amami Adenuga ilali amami ilali amami. bàbá ń sọ pé dátì ẹ̀ mọ̀ tiwa gangan lélẹ́yìí adẹ̀dá mọ̀ kìí ṣe pé àmọ́ ọkọ̀ tiẹ̀ náà ò tí ì rẹ́jísọ̀ ọkọ̀ rẹ sínú ọpọlọ wa ni òjì àdá mọ̀ adá tiwa mọ̀. tipẹ́tipẹ́. lásìpìlẹ̀. láti pìlẹ̀ ni bàbá Adénúgà ẹ̀ ní wálẹ̀ láéláé. àmín. nínú ẹni adámọ̀ ní gbogbo ògbà tá a sì máa dámọ̀ òun nìyá wa fún kíyètì. adamallahu hayataha. mo dá wọn mọ̀ bí $100 ni mo dá wọn mọ̀ bí pounds ni mo dá wọn mọ̀ bí euro ni kò sínú òkùnkùn tẹ́ ẹ bá lè wà màá dá fún kíyètì mọ̀ mo máa háìtì yín mo mọ skin yín bó ti rí kì í ṣe pé àtẹjúmọ́ wọn ò nílà káyọ̀ má rorò kúrò sọmọ pé náà rẹ̀ ló wà kò sí tó jẹ́ àdá wọn mọ̀ ó rí i pé gbogbo akramakumul karim. lawo kanati nisa ukami fili adi lafudilati nisawu ala wijale lafudilati nisawu ala wijale. fún kíyètì adá yín mọ̀ gbogbo àwọn ọmọ kéwú pátá ló dá yín mọ̀. lawo kanati nisa ukami fili adi. pa ọmọ kéwú ló dá yasewu kan dá wọn mọ̀ yasewu náà dá wọn mọ̀ torí yasewu ń jẹ fúrúùtù dáadáa. lawo kanati nisa ukami fili adi. fún kíyètì ọlọ́run ò ní jẹ́ máa padà sí ibú láéláé. àmín. alùbáríkọ láwọn ẹni ọlọ́run. àmín. gbogbo ẹ̀yin bàbá wa pátá látàbújá mo kí yín alhaji wa Ibrahim ti dìbò something. dàmọ́lá hayatọ̀. dátì ẹ̀ mọ̀ nínú àwọn tá a dá mọ́ nìyẹn. mo jèrè foundation ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ láéláé. àmín. èyí tá a fẹ́ ṣe tí ń bọ̀ lọ́nà ọlọ́run ó jò bá aláyàtà láfíà. àmín. alùbáríkọ láwọn ẹni ọlọ́run. àmín. bàbá tascom nínú àwọn tá a dá mọ́ nù ni gbogbo àwẹ̀ pátá náà máa wọnú DM mi ẹ̀ẹ̀kan lọ́dún náà ni nínú àwẹ̀ yìí náà sì ni ó dẹ̀ nítumọ̀ tá bá ti dinú àwẹ̀ wọ́n wọnú DM mi wọ́n sì tẹ̀ àkàràkùn lanú àlùbáríkà yín wọ́n máa tẹ̀ wọ́n máa tẹ̀ ajẹ́wọ́ tiwa ó dẹ̀ máa jókòó wọ́n èyí sì sẹ́ni tí ń tẹ alert wàláì aláàmù náà máa ń tẹ̀ fún wa tascom aláàmù tó ju tẹ̀ ń tẹ̀ fún wa ọlọ́run kó bá a ṣe fún yín. àmín. gbogbo olówó tó wà ń bí gbogbo ọlọ́lá tó wà ń bí mò ń wò yín ẹ̀ ń wò mí tí n bá ní bẹ̀rẹ̀ ó kọ dídá ọjọ́ máa lọ. Allah. mi ìdẹ̀fẹ́ kọjọ́ lọ torí ẹni tí ó da ọjà rú igbá àyà rẹ̀ ní ọ̀kọ̀ọ̀kọ̀ tẹ̀sẹ̀ bọ̀ ìyìn sì fẹ́ da igbá rú torí pàwọ́ la lọ́jà bọ́jà bá sì tú wọ́n ní pàtẹ́pàtẹ́ ní kù nínú pàtẹ́pàtẹ́ la wà a sì fẹ́ kọjá wa tú gbogbo àwa tá a wà ń bí lọ́kùnrin lóbìnrin ó kẹ́ àwọn àyà wa nínú ilé o ọlọ́run kó járí gbogbo yín pẹ́ o àmín. alùbáríkọ láwọn ẹni ọlọ́run àmín. mo kí ẹ̀mí ọ̀gá wa Seiful Qadiriyya ẹ̀mí ọ̀gá tí ó gbẹ̀mí ọ̀gá yàrá dé à. àwọn obìnrin mi ẹ̀mí ọ̀gá ni lóòótọ́ àmọ́ òun náà ló fẹ́ rán ọ̀gá lọ sálì kìámọ̀ ẹ kú tọ́jú wa ẹ jẹ́ kí bàbá jójo òjijì gbogbo ń tẹ́ ẹbí lọ́mọ ó lálùbáríkà. àmín. mo kí mọ̀rùkúbà tèmi náà o báwo ni yóò bàjẹ́ fún yín. àmín. jàmá mùsùlùmí lọ́kùnrin lóbìnrin asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ẹ dákun torí ọlọ́ gbogbo olóríire o sórí ìwọ tó ṣe náàmù yẹn oríire tí ó kalẹ̀ ó wọnú ayé rẹ̀. àmín. mùsùlùmí gidi ní máa ń ṣe náàmù bẹ́ẹ̀ bàbá pẹ̀lú mi báyìí pé olóríire yóò ní home èyí ó ti mọ̀ pé ọmọ olóró nu gbogbo olóríire o ẹ dáhùn dáadáa. naam. jẹ́ kí náàmù yẹn jẹ́ ó pé mẹ́ta. Adraf Motors gbogbo Abuja ẹ máa wọlé ẹ máa rọra Alhaji wa Shina Pella. Shina Pella. Shina Pella
má ti pẹlẹbẹ yẹn àwọn nǹkan tó pẹlẹbẹ ní tó da ní dollars ní pounds ó wà lápò wọn. Alhaji wa ayike dendebula. Dendebula ẹ máa wọlé ẹ máa rọra Adraft Motors gbogbo Abuja wọ́n ṣe Abuja wọ́n tún ṣe Èkó lọ́dún yìí tẹ̀fsíìrì ọdún yìí ọ̀dà ń gbé Ramadan ọdún yìí ó lágbára ó tẹ̀lé ọlọ́nkò wọlé anabi wa Muhammad yorùbá anabi kò dùn mọ́ mi o. sallallahu alayhi wa sallam. Adraft Motors má ṣe yín lófo tí ó ṣe wá o. àmín. mo ti ẹ̀ ń kí yín ẹ̀dá mi lóhùn Adraft wọ́n rò pé ẹ̀dá mi mọ̀ ni ọlọ́run níjó bàjẹ́ fún yín. àmín. olóríire o. naam. kí la fẹ́ fi ṣoríire nínú oṣù yìí bá a ti ń pe àwọn tí wọ́n wà níwájú yìí bó lèmi àti ẹ̀ náà ṣe fẹ́ wà níwájú ńjọ́ kan sórí gbogbo àwọn táwọn àwájú yìí wọ́n ṣe mistake wà ń bẹ̀ o ó yẹ kí wọn náà lè wà ń bí iṣẹ́ rẹ̀ ò tí ì débi kó wà ń bí ni Allah. kí ló lè mú wọn náà darapọ̀ máwọn tó wà níwájú yìí update yẹn ni mo fẹ́ fún ẹ ọlọ́run ní wasari'u ila magfiratin min rabbikum. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. wasari'u ila magfiratin min rabbikum. ó kù ṣẹ́jú márùn-ún. وجنات أرضها السماوات والأرض أعدت للمتقين. olórí tó fẹ́ sọdún ayọ̀ kó pariwo Ọlọ́run gbé Allahu Akbar. وسارعوا إلى مغفرة من ربكم. ẹ jẹ́ gbogbo wa ẹ jẹ́ á padà lọ sọ́dọ̀ Ọlọ́run ẹ jẹ́ á wá tútú bá ń bi gbogbo ń tá a fi ń ṣe Ọlọ́run. سارعوا إلى مغفرة من ربكم. ẹ̀ṣẹ̀ tá à ń ṣẹ̀ ẹ́ ti pọ̀ jù bẹ́ṣẹ̀ bá ti pọ̀ jù àdúrà ẹni kì í gbà ó kàn máa forí dólẹ̀ ní nǹkan kan ò ní bọ́ sínú ayé rẹ ní dáadáa. وسارعوا إلى مغفرة من ربكم وجنات أرضها السماوات والأرض أعدت للمتقين. ẹ jẹ́ lọ wá tútú bá ẹ̀ṣẹ̀ yìí pọ̀ imú yóò já dó lórí búmọ̀. إلى مغفرة من ربكم. bẹ́ẹ̀ bá rẹ́ lòmíì bóòrùn rẹ ti dùn tó bí pẹ̀fíùmù tó lò ti dùn tó bó ti fáyìn tó yẹn ìwà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ó burú ju pẹ̀fíùmù tó dáa tí ń lò lọ. سارعوا إلى مغفرة من ربكم. ẹ jẹ́ á padà lọ sọ́dọ̀ Ọlọ́run ká lọ tú bá gbogbo ń tá gbélé ayé wa ṣe tí ò dáa. سارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين. bó tilẹ̀ wù kó gbádùn tó láyé ntọ́ lò nù sàárè pọ̀ ju ntọ́ lò láyé lọ. جنات عرضها السماوات والأرض. àlìjánà tọ́lọ́hún pèsè kalẹ̀ fún gbogbo àwọn olóríire àwọn kan bẹ àti dá wọn mọ̀. جنات. pé wọ́n wà àlìjánà bàbá wa bùjẹ́ ni. جنات. kò sí irú bá a ṣe lè pọ̀ tó àwọn kan bẹ wọ́n ti rẹ́gísítà okọ̀ wọn sínú ọpọlọ wa bùjẹ́ àlè ìgbàgbé yín láíláí àlè ìgbàgbé nínú àwọn tá a lè gbàgbé ni wọ́n wà bí wọ́n ti àlìjánà ṣùọ̀ fáwọn eléyìí o. وجنات. ìwọ tí ò bá ṣùọ̀ fún ìwà rẹ ni òjò ṣùọ̀ fún ọ. وجنات. kálíjánà ti ṣùọ̀ fáwọn eléyìí ìwọ náà lọ jáwọ́ ń bi ìwà bú kálíjánà lè ṣùọ̀ fún ọ. وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين. gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí tẹ́ jọlọ́lá wa ẹ̀yin náà ni a fẹ́ kí ẹ̀yin náà la sì fẹ́ bá sọ̀rọ̀ torí pé gbogbo yín pátápátá rijalun sha'nuhum zikirun wa fikrun. rijalun sha'nuhum zikirun wa fikrun. má jẹ́ owó lẹ̀ mọ́ má jẹ́ owó lẹ̀ mọ́. wa bil ashari hum yastaghfiruna. wa bil ashari hum yastaghfiruna. gbogbo ẹ̀yin olówó wa gbogbo ẹ̀yin ọlọ́lá wa rijalun. ìrònú
ẹ̀yin èé nírònú ìròrí lẹ̀ máa ń ní. شأن ذكر وفكر. gbogbo ògbà yín ìrántí báwọn èèyàn ó ti máa tara yín là òun lẹ́yìn máa ń rò ro báwọn èèyàn ó ṣe rí bú lára yín. شأن ذكر وفكر. mo ti tú. وبالأسحار هم يستغفرون. nìṣó adéra. وفي أموالهم حق مؤدى لمن سألوا ومن لا يسألون لمن سألوا ومن لا يسألون وفي أموالهم حق مؤدى. àwọn adúráfù yìí wọ́n ti ní specific amount tí máa jáde nínú owó wọn ní gbogbo ìgbà ní gbogbo oṣù ní gbogbo ọdún sí ti tọ́lọ́hún wọ́n yọ ti késàrì fún késàrì nù. وفي أموالهم حق مؤدى. wọ́n yọ òróǹro tí ń bẹ nínú ẹran wọn kó má bàa fọ́mọ ẹran wọn. وفي أموالهم حق مؤدى لمن سألوا. ẹni tí ó máa wá béèrè mọ iye àwọn tí ń béèrè owó lọ́wọ́ adúráfù ni. لمن سألوا. mọ iye owó àwọn èèyàn tí ń béèrè owó lọ́dọ̀ dẹ̀ndẹ̀búlà ni. لمن سألوا. mọ iye àwọn èèyàn tí ń béèrè owó lọ́dọ̀ àwọn bàbá àdínì wa ni. wọ́n pọ̀. لمن سألوا. àwọn kan ebi ti pa ojú tì kúrò lára wọn wọn lójú tì mọ́ ebi ló pa ojú tì kúrò lára wọn bó o gbé kọ́ọ̀lù wọn wọ́n fún ọ ní mẹ́sẹ̀gì bó o reply mẹ́sẹ̀gì wọn wọ́n fi nọ́mbà mi kì ọ́ bó o bá tún blọ́ọ̀kù wọn wọ́n hide nọ́mbà wọ́n tún wá fi tún kì ọ́ lẹ́ẹ̀kan náà. لمن سألوا ومن لا يسألون. لمن سألوا ومن لا liman sa'alu. kìí ṣe wípé ohun àwọn náà bẹ ìntẹ́bi sọ ayé wọn dà ló jẹ́ mọ̀ ṣe báwọn. liman sa'alu. a kí gbogbo ẹ̀yin tó já sí wípé báwọn èèyàn bá ti bí yín ẹ̀ ń dá wọn lóhùn lẹ́ẹ̀kan náà. wa man la yas'aluna. nínú ẹni tí ẹ béèrè tán fún un ni mọ̀lá sẹ́fùl kádìrí yá wa. wa man la yas'aluna. ó yẹ kó wọlé kó wẹnu ọkọ wókè wọlé wòtẹlẹ̀hún ìtẹ̀lẹ̀ ló gbówó lọ. wa man la yasaluna. a ní bàbá olórí ibu ẹ bójú wa jẹ́. wa man la yasaluna. kó wá dúró ojú ẹ̀ ní kẹ́ wá lọ wọ sílíbàsì pẹlẹbẹ. wa man la yasaluna. ká ní kí ló dé wọ sílíbàsì àmọ́ ráyé sá ni èèyàn máa ráyé kó tó sá fún un ẹ ráyé ẹ̀ sì máa yé ṣe dáadáa. wa man la yasaluna liman sa'alu wa man la yasaluna liman sa'alu wa man la. àwọn tí ò ní béèrè nínú àwọn tí ò ní béèrè tí wọ́n sì ní béèrè láéláé káyẹ tó máa ṣe fún òun ni mọ̀lá sẹ́fùl kádìrí yá wa. wa man la yasaluna. ohun tó jẹ́ ẹ máa ṣe fún wọn ni wípé ibi tá ẹ̀ ń náwó sí ẹ̀ ń rí ó dẹ̀ ń yọ. wa man la yasaluna. ṣé kí n tú àṣírí kan fún yín lẹ́nu wàláhì sùmọ́bìláhì ọdún kẹrin ní àbọ̀dún karùn-ún tí sẹ́fù ti fowó wọn ra mọ́tò gbẹ̀yìn tí n bá parọ́ kù mí kọ́ lọ́hùn pé mo mú sẹ́fù mówó jáde lápò ara wọn wọ́n fi ra mọ́tò wàláhì ọdún karùn-ún ni ṣebí ń tẹ́ ẹ bá fọ ṣebí ń tábà owó tẹ̀ ń fún wọn ibi tá ti máa mọ̀ pé wọ́n ń ná ibi mọ́tò ríra náà ni ẹ̀yin tẹ̀ ń fún wọn mọ́tò lẹ́wọ̀n kálẹ̀ yìí. liman sa'alu wa man la yasaluna. ọ̀rọ̀ tí mo sọ yẹn lọ kọ́kù rẹ̀ lọ wá ó rí i pé bó ti wà nù. liman sa'alu wa man la yasaluna. ẹlòmíì wọn ti fún lọ́wọ́ títí lọ ná mọ́tò kalẹ̀ ó kà gbàdéhùn lásán wípé a fún ọ ní nǹkan báyìí ìsì tí ń lọ ná mọ́tò tí aláya rẹ̀ ò lè rà. liman sa'alu wa man la yasaluna. wa qad ba'unna fi sawalam yubalu fama ba'u balihum yashtaruna. fama ba'u balihum yashtaruna. gbogbo ẹni olówó tẹ wọn kálẹ̀ yìí olówó ò ṣe é ràn o. wa qad ba'unna fi sawalam yubalu. olówó tó bá fẹ́ ṣètò lọ́hùn nìkan ni ó nà ẹ bá ràn olówó mi jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá sọ abẹ̀bẹ̀ sókè nígbà ibi pẹlẹbẹ náà kò ní ná pa kẹ́yìn jù bẹ́ẹ̀ lọ kò ní ná torí pé Ọlọ́hun ò fi níná sínú ayé rẹ ni. wa qad ba'unna fi sawalam yubalu. Adraf Fortuna 2024 lọ́nà wọn bí ọ̀rẹ́ ó ní ìfúnpá tó ga lẹ́ẹ̀kan náà ni. àbúyádùn. ó ní ìfúnpá tó ga ni torí pé gbogbo àwọn olóríire tí wọ́n ń gbọ́ wọ́n ń kí yín kìí ṣe pé wọ́n àti ìmọ̀ fún bàbá mọ́tò àwọn mọ́tò tẹ̀ ń fún wọn ó ń gba ẹ̀gbẹ́ ni kò gbàbúrò. Allah ẹ dá wọn padà sẹ́yìn. ẹ dá wọn padà sẹ́yìn ó ń gun mọ́tò tẹ́lẹ̀ ó ara kẹ̀kẹ́ wọn congratulate rẹ̀ ó ń padà sẹ́yìn ni òṣòrí rẹ̀ mọ́ o
وقد باعنا في سوى لم يبالوا máìndì gbogbo táyé bá sọ sí ẹ mọ táwọn èèyàn sọ sí yín láì dá. ولم يبالوا àwọn ẹbí yín míì tójó lórí bó ti mọ pé yín gbà sí ẹsẹ pé lo nǹkan tí fi ń gba mọ́tò lọ́wọ́ rẹ̀. ولم ẹ يبالوا wá wọ́rì gbogbo yín ẹ wọ́rì ẹ fọ́ ẹ banújẹ́ wípé sóhun nìkan láàmú náà fún ni tó bá jẹ́ sí pé ẹni tẹ̀ ń náà fún nìkan ni tówó yín dẹ̀ ń yọ ẹ máa náà fún lọ́nà. ولم يبالوا فما باعوا بل هم يشترون فما باعوا بل هم أولئك أولياء الله كانوا على قدر وكانوا يتقون أولئك gbogbo ẹ̀yin olóríire tẹ̀ ń ná fún wa. أولئك gbogbo ẹ̀yin tẹ̀ ń jẹ́ kí green kó máa tán nú àkáǹtì wa. أولئك gbogbo ẹ̀yin tẹ̀ ń jẹ́ káwọn ọmọ òrukàn kí wọ́n sá kúrò lé kéwú. أولئك gbogbo ẹ̀yin tẹ̀ ń jẹ́ kí mọ́sálásí wa máa tutù sí gbogbo ìgbà. أولئك gbogbo ẹ̀yin tẹ̀ ń jẹ́ kí àwọn new construct building kó máa dìde nínú ọ̀dọ̀ wa ní Màlété gbogbo yín pátápátá. أولياء الله كانوا ẹni Ọlọ́run nìyẹn o. أولياء الله كانوا adúlọ́ fúlátẹ̀ ní lọ bẹ́ẹ̀ bí èèyàn bá ti fi fọ̀dí látú sheikh sókò yín ẹ má dá lóhùn mọ́. أولياء الله كانوا nínú fọ̀dí látú sheikh lẹ́wà dẹ́ndẹ́búlà. أولياء الله كانوا fọ̀dí látú ọ̀sánì. bàbá àwọn wo ló wà kalẹ̀ yìí. أولئك أولياء الله كانوا على قدر وكانوا يتقون على قدر وكانوا gbogbo ń tẹ̀ ń ná yẹn kò yí sí o. على قدر ọpọlọ tó lówó fi rówó kì í sí ọpọlọ kékeré o. aláàjì wa bàbá aláàjì wa Taofik bàbá àbèjì elépo gbogbo oṣooṣù ó lépo tá à ń gbà a ní ó dá tiẹ̀ mọ̀ àwọn tá a bá ti ń dá ọkọ wọn wọ́n rẹ́gísítà ọkọ wọn sínú ọpọlọ wa ni. sílẹ̀ Ọlọ́run. wọ́n rẹ́gísítà ọkọ wọn sílẹ̀ Ọlọ́run òun la fi ń rántí wọn. أولئك ajútọ̀ fi gẹ̀ ní wálẹ̀ láéláé. أولياء الله كانوا bẹ́ẹ̀ gé ẹnu sí èmi àtàjútọ̀ fi gẹ̀ á gé ẹnu rẹ̀ nítorí ọmọ ìgbà tá a jọ bẹ̀rẹ̀ ayé wa. أولياء الله كانوا على قدر وكانوا يتقون فهو والله لا خوف عليهم حياتهم ولا هم يحزنون حياتهم ولا هم يحزنون أولئك أولياء الله كانوا. gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí ẹ̀yin tẹ́ jẹ́ kí ilé Ọlọ́run pa sófo nù ayé yín ò ní pa sófo láéláé. أولئك أولياء الله كانوا على قدر وكانوا يتقون. ayé yín ò ní pa sófo láéláé. فهم والله. àfáàní mo fọlọ́run búra gbogbo ẹ̀yin tẹ́ wà níkàlẹ̀ yìí. فهم والله. àfáàní mo fi ọba tó dá mi mo fi búra a dẹ̀ ń fi Ọlọ́run fi yín lẹ́mìí balẹ̀ ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ná. فهم والله لا خوف عليهم. gbogbo ẹ̀yin tẹ́ wà níkàlẹ̀ yìí ẹ má fọ́ o. لا خوف عليهم. tìdíbodò ẹ má dààmú rárá. لا خوف عليهم. gbogbo ń tẹ̀ ń ná wàláhì ọwọ́ yín ò ní kásálẹ̀ àpò láéláé. لا خوف عليهم. ẹ má torí pé ẹ ti ń ná sówó yìí ó wà tán ni níná owó ò ní kówó tán lọ́wọ́ ẹ má ná nígbà tẹ́ ẹ bá ti mọ ibi tẹ́ ń ná sí. show us the mosque this is the mosque. show us ọmọ òrukàn ni. show us ilé kéwú ni. show us the new constructing building gbogbo ẹ̀ ló wà nílẹ̀ yìí gbogbo ń tẹ́ ẹ fẹ́ rí òun lè ń rí. لا خوف عليهم. tó bá rú ẹ lójú wa Màlété bó o lówó mọ́tò àárọ̀ àwọn tí ó wà gbé ọ wá. فهم والله. àbá ni mo fọlọ́run búra gbogbo ẹ̀yin tẹ̀ ń ná. لا خوف عليهم. ẹ má bẹ̀rù ẹ má fòyà. لا خوف عليهم حياتهم ولا هم يحزنون حياتهم ولا هم يحزنون. gbogbo ń tẹ́ lò nù ayé yẹn ní fìbànújẹ́ lò. àmín. torí pé dèdí àwọn ọmọ mi ń bẹ ń lé kéwú báwọn òbí wọn ó ti rán wọn wá lé kéwú òun ló jẹ́ ìbànújẹ́ wọn ẹ̀yin lẹ sọ ìbànújẹ́ wọn dìdùnnú. hayatuhum. fúkìrẹ́tì bá a ti ń wí yẹn wàláì ó wà nù rẹ́kọ̀dì Ọlọ́run bẹ́ẹ̀ gbogbo ń tó tara yín jáde lọ́mọ ẹ ní fojú sunkún ẹnìkan nu wọn. hayatuhum. bàbá wa náà báyìí ẹni tí ń jẹ́ kí
àwọn nǹkan yẹn máa yọ mọ̀lá sẹ́fùl kádìrí yà. Adamallahu hayatahu asayfal. Wọ́n ń kówó fún yín ẹni wọ́n kówó fún kó lọ ṣe nǹkan kò tó kó fọmọlúàbí gidi kó fi jẹ́ sẹ́yìn ẹ̀ ń fi ọmọlúàbí tó dáa ẹ fi jẹ́ iṣẹ́ tí gbogbo àwọn olówó yìí àwọn ọlọ́lá yìí ń bẹ̀ yìí èyí tó tún kù tá a fẹ́ dáwọ́lé báyìí tá a ti dáwọ́lé tiẹ̀ ni báwọn àkọ́kọ́ ti yọrí sí rere èyí tá a dáwọ́lé yìí ni ọlọ́mọdé ó yọrí sí dáadáa ó bá ti lè ṣàmì wá gbowó mọ́tò wúlò ń bí báyìí nù. Àmín. bàbá wa àgbà bàbá Sàláàtì wọ́n ní kí n ṣàdúrà mẹ́ta kan fún yín. Sheikhu. gbogbo olóríire ayé kó wá bá a nàka àtàyà sí mọ̀lá sẹ́fùl kádìrí yà bó o bá nàka tó dáa mẹ́sàn-án yòókù ìwọ ló ní Shina Bella mo rò pé ẹ̀ ń gbọ́ gbogbo tí ń sọ ó dá mi lójú pé ẹ̀yin náà ti débẹ̀ ẹ̀ dẹ̀ rí bí ibẹ̀ yẹn ṣe wà ókè sí ongoing project wà ń bẹ̀ bàbá sẹ́fùl kádìrí yà ẹ ti ní àpadà sí ibú tí máa bẹ́ẹ̀ dá tẹ́lẹ̀ yẹn fi ní mọ́ táyé òfin máa wá ní àṣebó ṣe fẹ́yìn náà ẹ fún un ó wúlò fún yín tẹ́lẹ̀ ẹ já dá oore ń padà àdánwò tí ó ṣe yín táwọn yóò fi máa dáwó oúnjẹ sákàǹtì yín ọlọ́mọdé ó bá yín láéláé. Àmín. àdúrà àkọ́kọ́ nù àdúrà ẹlẹ́ẹ̀kejì lílọ bíbọ̀ tẹ̀ ń ṣe àlàáfíà ló jẹ́ ẹ máa lọ. Allah. bí ìbá ṣe pé àwọn ìyá rọ́ọ̀dì àgbà ká mú àsìkò mélòó lẹ́ ń lò pẹ̀lú wọn àti ẹ̀ mọ́ bí gbogbo nǹkan ṣe ń ṣe gan-an. àmọ́ bí tí wọ́n ń gbé. a kàn ń rọ́ọ̀mọ ni àmọ́ gbá tẹ̀ ń ráyè ṣe gbogbo ẹ̀ ẹ̀ ráyè níbi tọ́lọ́hún tẹ̀ ń bá kiri àlàáfíà tẹ́ fi máa yanjú gbogbo ayé àlàáfíà tẹ́ fi máa yanjú nulẹ̀ yín náà tí òfin ní dàrú olúwa kó bá a ṣe fún yín. Àmín. ọlọ́mọdé gbéléwòrán ta o. Àmín. ó dọdún kan tí ó lè jáde mọ́ Allah. gbogbo ntẹ́ ní ẹ fún wa òun náà jẹ́ bẹ́ẹ̀ ọlọ́mọdé ayé ń nàka rẹ̀ sí wa. Àmín. ẹlẹ́ẹ̀kejì nu ẹlẹ́ẹ̀kẹta òun ni anakiratu ba'da al-marifa àwọn kan ń bẹ agbóhùn wọn lánàá àwọn òjò ti rọ̀ lójú wa tó sì dá lójú wa. Allah. àwọn kan ń bẹ tá kilẹ̀ lánàá tá a máa nàgàwò báyìí wọ́n nàgàwò àwa náà lẹ́nu. Allah. ọlọ́run tá yóò fi máa jáyé jẹ́ máa nàgàwò yín ni. Àmín. àmì ò dùn mọ́ mi tó. Àmín. iná àtẹ̀yìn òdìdí kan láṣẹ gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo béèrè fún yín yìí ọlọ́run kò wọlé àbí tí mo sùn mọ́júmọ́ yìí. ọlọ́run kò wọlé àbí tí mo sùn mọ́júmọ́ yìí. ẹ lọ́ọ́ béèrè lọ́wọ́ ìyá sẹ́wù. iná àtẹ̀yìn òdìdí kan fún mọ̀lánà sẹ́fùl kádìrí yà ìdùnnú tí bànújẹ́ ò ní gbẹ̀yìn rẹ̀ olúwa kó bá a ṣe fún yín. Àmín. bisimilahi iná àtọ̀yìnàkà. Bismillahirrahmanirrahim. Inna a'tainaka al-kawthar. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwa al-abtar. sẹ́fù ẹ mú pẹlẹbẹ kan wá lọ́dọ̀ yín. ẹ mú pẹlẹbẹ kan wá. àdúrà fọyà. Salli ya rabbana wa sallim ala ma. ó lè jẹ́ dọ́là kò sí wàhálà má lù bá má. walil khaliqi rahmatun wa shifa'u. àdúrà oya. Salli ya rabbana wa sallim ala ma. kìí sọ owó èrò. walil khaliqi rahmatun wa shifa'u. كيف ترقى رقيك الأنبياء يشأم ما طولت أسماء لم يساوك في علاك وقدها لسنا منك دونه وسناء وبدا للوجود منك كريم من كريم أباه كرماء اللهم صل على محمد صل على محمد يا واسع الإحسان صل على محمد اللهم صل على محمد يا رسول الله سبحان ربك رب العزة عما رسول الله وسلام على المرسلين والحمد لله رب العالمين.
As-salatu ala nabiyil karim. Má gbàgbé àwọn ládàá rẹ tó ń gbà. Tún ṣe wá rí gbogbo ẹ̀yin fídíógráfì yìí ẹ wà kó mẹ́. Option méjì lẹ ní nínú kọ́ bẹ̀rẹ̀ tábàsì tí rí tọ́ dìde ìgbà àwọn gangan lọ́kù o. Àbí kọ́ kú ò yanyan báyìí nísìn. Ẹ sà Yorùbá lẹ́yìn náà gbọ́ àbí. Ládàá rẹ púpọ̀ tó ń gbà látẹ̀kan tara tún gbà kan nísìn Yorùbá nẹ́bí lẹ́ẹ̀mẹ́ta kọ́ juwọ́ sí báyìí. Sallallahu alayhi wa sallam. Ó di méní. Sallallahu alayhi wa sallam. Ó di méjì. Sallallahu alayhi wa sallam. Àtòhun àtàṣe àtọ̀rọ̀ ó di wọ̀ lọ́dọ̀ Sheikhul Qadiriyya. Àtọ́yìí mi ọ̀ya. Sallu ala nabiyil karim. Ẹ dákun ẹ jẹ́ kí a yòbó ànábì dáadáa. Sallallahu alayhi wa sallam. Ìyòbó ànábì yẹn ó kéré púpọ̀. Sallallahu alayhi wa sallam. Pẹ̀lú àṣẹ bàbá wa Mai Martaba ọba Mùsùlùmí. Jazakallahu Rabbul arshi khairan. Amadibo. Wọ́n ní kí gbogbo wa kí a ṣe Allahu Akbar. Allahu Akbar. Wàláhì ìgbé Ọlọ́run tóbi yẹn ó kéré ó pọ̀. Allah. Orí ọ̀fẹ́ Ọlọ́run tí èmi pẹ̀lú rẹ̀ ta ní lónìí. Wàláhì Ọlọ́run ọ̀fẹ́ lomi mọ́. Alhamdulillahi. Lónìí tí a jí sí ààyè àlùbáríkà yìí tó ráyè múra dáadáa wọ́n múra àgbẹ̀yìn fẹ́ lomi ni. Alhamdulillahi. Gbogbo ń tó wù ọ́ ló wọ̀ kí wọ́n fi mọ̀ pé èèyàn dé. Ó pọ̀ nínú ẹni tóun náà múra tó fẹ́ múra bẹ́ẹ̀ lónìí. Àmọ́ Ọlọ́run ò kádàrá kí ó múra bẹ́ẹ̀. Alhamdulillahi. Ìmúra àgbẹ̀yìn ni wọ́n mú fún. Allah. Ìwẹ̀ tí wọ́n wẹ̀ lónìí nírọ̀rùn ìwẹ̀ ìgbẹ̀yìn náà wẹ̀ fẹ́ lómìn. Alhamdulillahi. Tó bá wá fẹ́ sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé tó sì fẹ́ máa dúpẹ́ fọ́lọ́run láyéláyé dákun torí Ọlọ́run bá nawọ́ rẹ méjèèjì sókè kó pariwo Allahu Akbar. دعوا فيها سبحانك اللهم. Ọ̀rọ̀ mi ò pọ̀ púpọ̀ bí kì í ṣe pé kí n kàn fi ẹ̀mí ìmọ̀ oore hàn. Leisa kullu bàbí bẹ́ẹ̀ gan. Pẹ̀lú àṣẹ bàbá wa Shehu Salati ní ìkàlẹ̀. Shehu. Gbogbo àwa tá a wí bẹ́ẹ̀ àní ṣòfò ọmọ. Shehu. Àti àṣẹ àwọn àgbàlagbà. Bàbá wa tí wọ́n ní ààyè yìí Alhaji wa Tajuddin tí wọ́n ní Radisson Blue yìí lọ́dọọdún níjọ́ tí èmi àti Alhaji wa Kudus Onímọ̀lẹ̀ Ramadan lecture ọdún yìí ní di bí ọdún mẹ́fà. Alhamdulillahi. Bàbá náà kì í gba kọ́bọ̀ lọ́wọ́ mi. Allah. Sórí pé ó yẹ kó o gbọ́dọ̀ tóbi dáadáa. Allahu Akbar. Lẹ́kọ̀ọ́ yìí ilé mi kejì ní kódà ibi tí sùn ọ̀fẹ́ ni mo bá dé nínú yàrá ibi tá ń lò yìí ọ̀fẹ́ ni bàbá náà máa gbé kalẹ̀ fún mi. Mo bẹ̀ Ọlọ́run pẹ̀lú ìjókòó àwọn àgbàlagbà pé Ọlọ́run má jẹ́ kí bàbá náà fi ọlá pìtàn. Allahumma àmín. Wàláhì inú mi dùn púpọ̀ bí n ti ń ṣàdúrà àwọn ẹni ọba concentrate dáadáa tó ń sàmì fẹ́ ni ẹlẹ́ni àdúrà tiẹ̀ náà gbà. Àmín ya Allah. Kuma
nígbà tá a bẹ̀rẹ̀ ìjókòó yìí lọ́dún kẹfà sẹ́yìn tí mo bá fẹ́ gba hotels tí àwọn èèyàn máa dé sí bàbá àdínì Adénúgà yìí Ájì wa Hànàfí àwọn ni wọ́n máa gbà àkọ́kọ́ máa lọ sùn bìkan ní ọ̀nà one corner kan ní tẹ̀sẹ̀bẹ̀rẹ̀ báyìí. Allah. Inú GRA ń bẹ̀ wọn náà ló wà mọ́ wọn Radisson blue Radisson red ló. Alhamdulillahi. Bàbá àdínì yìí ni Ájì wa Adénúgà. Torí bẹ́ẹ̀ yẹn bá ṣoore fún ẹ tójó olóore rẹ máa jáyé ọmọ màtọ́ bá ń fi ọwọ́ olóore rẹ bo aṣọ oore tí wọ́n ṣe fún ọ̀hún ni kò ní pẹ́ tí ó fi lọ mọ́ ẹ lọ́wọ́ ó sì ní rí mi gbà mọ́ lọ́dọ̀ Ọlọ́run. Allah. Wáàsí náà nù bàbá àdínì yìí kí bàbá mi Mọ̀lánà Amiru Idris tó wá kú rahimahullahu ta'ala bàbá ló fún wọn ní bàbá àdínì. Ǹjọ́ mi bàbá ó kú àpò má fi tani orú ọba máa mú lónìí bí èsì mi yóò tún máa dàbí fáàrí báwọn nù ń padà tọ̀ èsì náà gbọ́dọ̀ pọ̀ jù ó gbọ́dọ̀ máa sunmi láàánú díẹ̀díẹ̀. Bàbá wa náà fún wọn ní bàbá àdínì bàbá wa kú wọn ò fi wálẹ̀ títí dì sí náà làlífà wílẹ̀ kan. Alhamdulillahi. Mo wá rí i pé lónìí láwa ní àfáà límì mo mú wá láti Ìlọrin. Allah. Ẹ pé ṣéwù. Ṣéwù. Máa wé wọn ní láwa ní agbẹ́sìnga authentic ó kọ yẹn ti wá lọ fà ó lọ fa 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 àwọn tí ò jẹ sààrì ni wọn ò wí fa yẹn. fi subhanaka Allahumma. Ọpẹ́ ni gbogbo ẹ jẹ́ bàbá àdínì yìí tẹ́ bá wá pè wọ́n nísìnyí bá ń wága fún MFF. Tẹ́ bá wá pè wọ́n nísìnyí bàbá àdínì Jìlání agbẹ́sìnga authentic salati. Ẹ dákun gbogbo wa bí mo ti wí ohun tó bá dùn mọ́ wa bẹ́ẹ̀ ni Allahu akbar. Subhanaka Allahumma wa tahiyyatuhum fiha salamu. Ẹni ó bá máa ń pariwo Allahu akbar ò ní rókù ọmọ. Wa akhiru da'wahum alhamdulillah. Rabbil alamin. Èyí ò yanjú àbí ò yanjú? Dr. Alikalida. Esa dùn mẹ́wọ̀n. Subhanaka Allahumma. Má jẹ́ bùtùlù, má jẹ́ bùtùgbẹ́. Ọmọ ìrànjú kí bí òbúkọ. Ó ní wọn ò ṣe ọ́ lóore, wọ́n dẹ̀ ṣe ọ́ lóore. Àwọn tó ṣe ọ́ lóore ó tún máa lóore tí wọ́n ṣe ọ́ kéré. Gbogbo ẹni tí bá máa wí bẹ́ẹ̀ yóò kéré tí ó fi padà sọ́dọ̀ Ọlọ́run. Wọ́n ṣe ọ́ lóore olóore òun kéré ọmọ kéré ni tó fi kú. Ìyá wa tá a bá gbàwẹ̀ tán tá a ṣe wáàsí tán báyìí látọdún kẹfà ìyá wa Adémọ́g ìyá náà ló lo pàǹpà sójú. Ìyá àwọn ti lé ní 60 fa wọn ò sì tún gbà. Subhanaka Allahumma. Níbi àníyàn tó dáa àti dáadáa kò jẹ́ ẹ dàgbà. Mọ́ ẹlòmíì ò tó ọjọ́ orí yín gíláàsì ò fi ti ojú ẹ̀ mọ́ yóò máa jábọ́ ní múlẹ̀ mẹ́wàá ni. Imú tí máa yín sáwọn olóríire ni ò jẹ́ kí gíláàsì ó dúró ń bi imú rẹ̀ mọ́. Subhanaka Allahumma. Oúnjẹ táwọn bàbá wa máa dìbò máa jẹ
àtàwọn tọ̀kùlú láwọn oúnjẹ tó rich oúnjẹ tó gbádùn tá a máa fi sínú tó lálàáfíà ìyá yìí ni máa ṣe láti bí ọdún 6. mo wá ní ngbà bàbá àdínì tánjágbẹ́sìn ga òun ni tìdíbodò káwọn náà máa jẹ́ agbẹ́sìn ga olóbìnrin dé authentic sọláàtì. subhanaka Allahumma wa tahiyyatuhum. sórí gbogbo wọn tó ń pariwo Allahu akbar ò ní máa ṣe wàhálà kó o tó jẹun mọ́. wa tahiyyatuhum fiha salam. ó wá ń bọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ni foundation tó dáa. mo fi wá rí pàdé Alhaja Ganiyatu Funkiyeti látara àbúrò mi pàtàkì Ajá Mansura gbogbo ẹni rẹ lòun máa mú mi mọ̀ ẹlòmíì ò ní mú ọmọ olóríire olórí ibú bí ẹgbẹ́ rẹ̀ náà ni ọmọ mú ọmọ. kìí ṣe ti Mansura kìí ṣe tọjọ́ ńlá. Ajá Mansura kò ní mú mi mọ̀ ẹ̀yàn kan bàbá wa Gamji ìní kábàámọ̀ burúkú lórí ẹ̀. bàbá wa Sànú Ṣéhù ni wọ́n wọlé yìí. ẹgbẹ́ Ṣéhù. anil hamdulillahi rabbil alamin. wa akhiru da'awahum anil hamdulillahi ẹ bá ń sọ pé Ṣéhù. rabbil alamin. ẹ gbọ́ wìrìwìrì ọ̀rọ̀ lónìí. àfa àtọ́gà ń kọ́. ṣẹ́jọ́ wá ní. subhanaka Allahumma. àgbàdo ń dé díẹ̀díẹ̀. da'awahum fiha. bàbá àgbà Sànú Ṣéhù ẹgbẹ́ Ṣéhù. subhanaka Allahumma wa tahiyyatuhum fiha salam. wa akhiru da'wahum anil hamdulillahi ẹ dákun ẹ máa bá mi wí bẹ́ẹ̀. rabbil alamin. ẹ bá ní alhamdulilayi. alhamdulilayi. ẹ jọ mo fẹ́ kí jòkó yẹn farabalẹ̀ bó ṣe farabalẹ̀ náà ni kéèyàn má lọ kó má bọ̀. wa taral malaikata fina min ìjọ tí mo ti awlil mọ arshi. Alhaja Ganiya Funky yeti. Funky. Ẹ rí pé túràkì wa sínétọ̀ wa wọ́n tún fún wọn lókì tuntun mi. Kí ló ti ẹ̀ pé wọ́n lọ? 70, 80 ọlọ́fà. Bàbá Salati, Bàbá Madibo, Bàbá wa Pella Shina, mo ń bọ̀ sọ́dọ̀ yín. Ìyá yìí, Adraf, ẹ̀yin mọ̀ wọ́n. Bàbá Najimudeen Olúọmọ, Bàbá Bọ̀sún, Arnold, ìyá Funkiyeti. Ńjọ́ tí mo ti dé ayé, èmi ò tí ì rí irú rẹ̀ rí. Ojú àwọn Samari mi náà ní ti ń wè yìí. Lóbìnrin, ìfún lọ́kùnrin náà. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Taral malaika. Ẹni tí ń fúnni lóúnjẹ lóṣooṣù tí ń fi lọ tá a fi sọdún kan tọdún kan tún fi lé tí ń fi lọ́dún méjì tí ó sì sú. Ṣé bá a mọ ibi táwọn ọkùnrin máa ná owó sí? Allah. Ẹbẹ́ yìí náà lẹ́jọ́ kó yìí. Kí lẹ́ fi ń ṣeré bí ọmọ ejò yìí? Allah. Ẹ mọ ibi tẹ́ ẹ máa bó o lọ fàyà. La ilaha illallah. Ìyá Funkiyeti yìí oúnjẹ tí máa gbé wá fún àwọn ọmọ ilé kéwú ní oṣooṣù ó lé ní 3 million naira. Allah. Ní monthly lóṣooṣù tí kò járí.
ó ṣe gbọ́n tí mo sọ báyìí mọ́fì máa fáìn ní ifá lóṣooṣù tí Ramadan bá wá dé báyìí wọ́n èé sì so lóṣèlú tá a bá sọ pé torí òṣèlú tí ń ṣe òun náà ni wàhálà fi pọ̀ tó báyìí tẹ́ ẹ bá rí táwọn olóṣèlú mi ọmọ pín bí a ń pín gàrí tí yèpẹ̀ ti ba yí ẹ̀ jẹ́ àwọn ìrẹsì ẹ bá dàkọ̀ tápà ọ̀ tápà làwa àwa ní ìrẹsì tó dáa. La ilaha illallah. Kí Ramadan ó tó dé nìyá yóò ti ṣe fún gbogbo ayé bẹ́ẹ̀ tó bá wá ṣe bẹ́ẹ̀ tó bá tó wá dọjọ́ òní ìyá Fúnkìyètì tún ti wá gbé Ramadan lecture yìí rò pé ṣé nǹkan àfa ọ̀tẹ̀ tá à ń rí tí ń fowó ṣe yìí àjọ ń ṣe ni tí èèyàn bá débi tí oúnjẹ wà ń bẹ̀ yẹn ń sìn ó máa fọ́ ó fọ́ ní ń ṣàyè yìí ọ̀lànà nù. Ìyá Fúnkìyètì ẹ dákun ẹ dìde lẹ́ẹ̀kan náà gbogbo jama ayatal kursi yọ̀yọ̀ kan mo fẹ́ kẹ́ ẹ bá ń ké fún Ọlọ́run má fi pa wá lẹ́kún. Amina ya Allahu. Ó bá ti di nǹkan authentic báyìí ìwọ ló fẹ́ rí wa kò sẹ́ni eré ńlẹ̀ yìí ni òfin jẹ́ fẹ́ rí wa. Allah. Ìwọ lọ̀rọ̀ ẹ̀yìn ń bẹ lọ́dọ̀ rẹ̀ kò sẹ́ni eré ẹni tẹ́ ẹ bá ti rí tọ́rọ̀ ẹ̀yìn rẹ̀ pọ̀ jù kò sẹ́ni eré ńlẹ̀ wọn ni. Ẹ bá na ọ̀rọ̀ ẹ̀yìn sí ní ẹ̀yìn náà lèèyàn máa wà ẹ bá na káàrin kan bọ́lọ̀ ti ní kó wá lónìí nù. Wọ́n láwọn bàbá yìí wọ́n láwọn ẹrú Ọlọ́run tó jòkó yìí àwọn kan máa bínú bó ṣe jọ́ tẹ́ ó ṣe jọ́ tíjọ́ mọ́ mọ́ yín ó ṣe mọ́ yín ni. Adraf mutọ ní wọ́n ṣe àdúrà kan fún wọn nínú mọ́tò ń jẹ ta pé torí rẹ̀ àwọn Adraf náà wá bínú yànmọ̀yànmọ̀ ní Àbújá ń jẹ́ òní wọn wá gbọ́n kankan mọ́ wọn ni Fúnkìyètì wọn àwọn náà tiẹ̀ ń bọ̀ wá sí kó àwọn wàá yé tì rẹ̀. Allah. Wọ́n sì láwọn gbé pẹ́là wá pẹ́là náà ti wá pẹ́là lẹ́wà yìí àyíkí obìnrin náà nù. Ẹ bá nà káàrin sí bá ìjẹ́rìí ayé ìjẹ́rìí alikiyama bí wọ́n ti máa jẹ́rìí yín náà nù ni kùrìsí yọ̀ọ̀yọ̀ kan gbogbo ntí máa ba yí ẹni jẹ́ téèyàn fi dolòsì tí òfin ní jẹ́ nǹkan kan mọ́ ọlọ́mọdé ọba yín. Allahumma àmín. Ẹni ohùn rẹ̀ bá wá lókè jù kó bá ń ké pẹ̀lú ohùn òkè bismillahirrahmanirrahim Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khuzuhu sinatun wa la nawm lahu ma fi samawati wa ma fi al-ardi man dha alladhi yashfa'u 'indahu illa bi'idhnihi يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم. ẹ dákun ẹ bá ń ṣe àmínà lẹ́ẹ̀mẹ́ta. آمين 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 يا الله. Bàbá àdínní ẹ máa bọ̀ wá wọ́n wé lára ní fún yín nísìn. ترى الملائكة àfين من أولي العرش ó dẹ̀ ká lè gba 100 mítà kẹ́. يسبحون بحمد ربهم. àwọn tó máa tẹ̀lé yín wá kí wọ́n dìde. وقضي بينهم بالحق. kí wọ́n dìde bí tí wọ́n dúró sí wọn. وقيل الحمد لله رب العالمين. وترى الملائكة عافين من أولي العرش يسبحون بحمد ربهم. Oya. وقضي بينهم بالحق. وقيل الحمد لله رب العالمين. ẹni ó bá yóò bú ànábì ò ní kú. دعواهم فيها سبحانك اللهم وتحياتهم. àwọn ìyá fẹ́ gba gift
Oya. Kama abaye ma bọ̀. Subhanaka Allahumma. Bella dende bula. Aiki money. Aiki owó. Mo fẹ́ kó ní ìtumọ̀ ni. Nǹkan kan wọ́n ti lè jòkó. Fiya subhanaka. Malam Bube. Doctor. Àbáwá kankan wí. Oya. Ẹ mú wa. Ẹ̀yin náà ti máa mi tá a náwó sí. Akhiru da'wahum. Àwọn pẹ́lá tún fẹ́ dún o. Akhiru da'wahum. Àlàyé fẹ́ dún o. Àlàyé fẹ́ dún o. Akhiru da'wahum. Anil hamdulillah. Auzubillahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àwọn inú wa dùn láti wà pẹ̀lú brọ́dà wa Abubakar Salati. Àwọn tí wọ́n máa ń ta tó máa ń dé bẹ́ẹ̀ mọ̀ kọ́ wọ́n sọ pé àdúrà bí ọ̀fà ni. Àwọn ọ̀fà kan wà táwọn èèyàn bá fà kò ní débi kankan. Àwọn ilé ìpàdé lọ sọ́mọ̀ méje. Àwọn ni Abubakar Salati. Salati ẹ bá mi gbé Salati Abubakar Salati àbí Salati Abubakar Salati. Ẹ rí i pé àlàyé gan ti wá ya nǹkan mọ́ wa lọ́wọ́ báyìí. Allah. Eléyìí ò yé wa mọ́ o. Àlàyé ti di tọ̀ now àti ẹ̀ ní di 50 meter straight away. Oya. Àkáǹtì dà. Oya. Bàbá wa pẹ́lá bí wọ́n ti máa ń tẹ̀ ń gbogbo ìgbà ó máa lọ ẹ lọ jókòó. Bàbá Sànú Ṣéhù ti dé. Subhanaka Allahumma. Oya iná pẹ̀ máa bọ̀. Bùjẹ́dà. Aji wa Lukman Buje. Oya. Owó láwà ni. Ad'iyatuhum fiha salamun wa akhiru da'wahum anil hamdulillahi rabbil alamin. Wa akhiru da'wahum. Oya. Alhamdulillah. Ẹ̀yin náà kò ẹ̀ dá wa lóhùn. Fágbèmídà, Mọ́fídà, Haji Yusuf, Haji Qasim. Alájà wa Fúnkẹ́ 300,000. Bùjẹ́ wọ́n ti mú wọn wá. 500 báwo. 500,000. Kò sówó lù. Oya. Lagos gist. Oya má kàn tán ma wá fún bàbá àdínì. Oya kama oya. Ṣé ti lọ fún wọn lákàtà nàmbà ẹni ó bá yóò bọ́ ànábì inú rẹ̀ ó máa dùn. وتحياتهم فيها سلام. Haji wa Qasim oya kí lẹ fẹ́ fún wa. وآخر دعواهم Owó láwà ní 250K. alhamdulillahi rabbil alamin. Oya ẹ fún wọn àwọn tó ń wé láwà ní. Alhaja wa Habiba Korede 200,000. دعواهم Ẹ wé lọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà. سبحانك اللهم. Láwà ní ẹ lẹ máa fi ṣínú lálẹ́ yìí. سبحانك اللهم. Bàbá wa father of the day ń bẹ ń kalẹ̀. Haji wa Olúọmọ. سلام. وآخر دعواهم أن الحمد لله رب العالمين.
láti Jamaliya District 2 200 ṣètò fún yín lẹ́yìn kiri. yusabbihuna bihamdi rabbihim. Oya ẹ jókòó lẹ ẹ jókòó ẹ̀yin kámẹ́rámánì ẹ dákun ẹ lọlẹ̀ díẹ̀. waqudiya bainahum 250 bil haqqi. Bàbá wa Ajiwa Qasim 250. Qila alhamdulillah. Bàbá wa Olúọmọ Alhaji wa Najimuddin wọ́n ti fi owó ńláńlá tó pọ̀ wọ́n ti fi ránṣẹ́ fún jókòó yìí. Ọlọ́run ò ní jẹ́ dolòsì láéláé. Àwọn èèyàn fẹ́ sàmì àmọ́ wọ́n bísí. Ajé Àlùbáńkúdí. Ẹ máa bọ̀ mí. Àlùbáńkúdí owó nù. Ọ̀rẹ́ mi pàtàkì. Àtijọ́ wa ti pẹ́. Àbókí mi tó ṣùọ̀. Subhanaka Allahumma. Ajé Àlùbáńkúdí wọ́n ní fún iṣẹ́ Ọlọ́run tá à ń ṣe lọ 5 meter. Ìyá àdínì wọ́n ní owó láwà ní bàbá àdínì agbẹ́sẹ̀gà èló lẹ́pẹ́ 100,000. Àlùbáńkúdí dìde sókè kí wọ́n rí ẹ. Abdulwahi àbókí mi nìyẹn. Ajiwa ti dìbò 100. Bàbá ẹ dákun ẹ fojú yọnu o. 5 meter. Ẹ gbọ́dọ̀ ń tóbi fowó. Baskeni mítà mo fẹ́ máa gbọ́n sí mítà. Fi sánsan lẹ̀. Ajiwa Adio Adraf Motors olóríire àjànàkú kọjá mórí nǹkan fìrí tá a bá rẹ́rìn kápá rẹ́rìn. Ẹ dìde ẹ bọ́ síbí. Ẹ dìde. Ajiwa Adraf Motors Alhaja wa Iletu olóríire Alhaji wa Pẹ́lá Adrafu ti gbé sí mi létí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ náwó tó pọ̀ 2 meter. Ẹ gbọ́dọ̀ tóbi ni ẹni ọba gbọ́dọ̀ tóbi ò ní ṣòfò. Ẹ lọ jókòó. Baskeni. Bàbá wa Alhaji wa 150 owó filabo. Owó filawa kọ́ owó gèlè wọ́n ni 150. Alhaja wa Zikrata Adenuga ọyẹ lọ kí àwọn bàbá. Bàbá sọ̀rọ̀ tinú bàbá Amadibo ẹ̀fín kan gidi sí wọn lápò. Yorùbá ànábì mọ́ o. Wàláyé Yorùbá ànábì mọ́. Bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn ò fi wá lẹ̀ níṣẹ́jú kan. Kulil alhamdulillahi. Nínú àwọn ọkùnrin tó pọ̀ nínú ayé mi nìyẹn. Wasalamun ala ibadihi alladhina istafa. Jamali District 2 wọ́n ti sọ di 500,000. Kulil alhamdulillahi. Kulil alhamdulillahi wa salamun. Kí ló táwọn Yorùbá ànábì mọ́? Ala ibadi alladhina istafa. Abiola. Alhamdulillahi. Mo fẹ́ fún òun náà láwà ní lónìí. Ẹ dákun ẹ gbọ́ lóhùn tóbi fún. Allahu akbar. Ìlọrin kan náà ni wá kò dẹ̀ bójú wa jẹ́.
Alhamdulillah. kò jẹ́ ojú wa Alhamdulillah. kò bójú wa jẹ́ Allah. bí ọba ṣe bí máa ń ṣe bí obìnrin náà bí fíìmù máa ní ọmọ yẹn máa ti ya wèrè o wèrè dáadáa lé o. Allah. mo wá fún un ní lẹ́nu bàbá wa mẹ̀yìn mọ́tàbà ọba mùsùlùmí. Shehu. mo ní wọ́n wé ní láwà ní fakharu shabab. Allahu akbar. torí gbogbo ọlátọ́lọ̀ ń da kò fi bà lọ́rin jẹ́ kò fi bà lọ́rin lójú jẹ́ kò fi dọ̀tí Ìlọrin lọ́kẹ́ àwọn àgbàlagbà. Alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. bàbá wa Gamji ẹ máa bọ̀. aláṣẹ ajiwa tascom pàdé authentic Haji Abdulhakeem mo ti sọ pé mbọ̀nbọ̀ mo ti sọ chairman Emirates Mall bàbá tó ní Emirates Mall ní bọ́ọ̀bá dé lọ́yìn tó bá ti di Emirates Mall ó lè mọ́ọ̀lù ó tí ì débi kankan àwọn ní mo ti lágbo mítà mo wá ń sìn wọ́n ní 1 mítà ẹ̀dá kan gbọ́dọ̀ tóbi kí nǹkan ní wọ́n má bàjẹ́. Alhamdulillahi wa salamun ala ibadihi. Haji Abdulaziz àwọn ọmọ ogun mi pọ̀ Haji Abdulaziz ẹ máa bọ̀ èèyàn nu bàbá Amadibo Haji wa Pẹ́lá bàbá Shehu Salati bàbá Senu Shehu Abirul Kol bàbá Imam bàbá àdínì wa èèyàn ló dúró yìí sọ̀rọ̀ àwọn tí wọ́n máa tẹ owó fún mi kì í ṣe gbogbo wọn lẹ kì í ṣe gbogbo kì í ṣe àwọn tí ẹ̀ máa rí lórí social media wọn. torí wèrè ti pọ̀ nú àwọn èèyàn ẹni tọ́wọ́ bá ń sájẹ wọ́n sàṣà tó fẹ́. àwọn tí máa tẹ̀ gangan nínú àwọn gangan yàtọ̀ sáwọn adraf gangan tí máa fi sọ pé gangan má lọ mú wọn mọ́lẹ̀ ń ta o tọ́ máa lọ béèrè nọ́mbà àwọn ní àwọn eléyìí máa ń fowó bà mí jẹ́ ni wàláhi inú Ramadan mo wà yìí wàláhi làzim ẹ̀yin yẹ kò sí rọ́ọ̀mẹ́ ọ̀tọ̀ ajibọ̀sùn ni kò sí rọ́ọ̀mẹ́. Allah. àbọ̀sùn bó ti rí mo sọ yẹn o AZ for life tí nǹkan kan máa fẹ́ ṣẹlẹ̀ nílé kéwú tí gbogbo ẹ̀ rí bákan tí n bá ti pé AZ báyìí wọ́n ní kí n calm down nǹkan ó dẹ̀ calm down náà síbẹ̀ I trust you ẹ kàn lọ fún wọn mi ní sọ kankan torí yóò lọ fà. ká tó bẹ̀rẹ̀ Ramadan ó wà ń bẹ́ẹ̀ ká ti wà ń bẹ́ẹ̀. èmi ò ṣe yahoo o. I'm not yahoo. ó pàṣẹ yahoo. àkóyí. olóríire ajiwa adraf Haji adraf kìí ṣe fódì nìkan ni máa ń rán aṣọ fún mi bàbá aṣọ tí mo wọ̀ yìí 8 rẹ̀ ló kó wá fún mi bẹ́ẹ̀ ni àlífà kò ṣe déédéé ara wọn ni àìlè bá lè jẹ 8 irú aṣọ yìí ni ó kó wá fún mi Ìbàdàn àwọn eléyìí wà. ọlá ti débẹ̀ dúró má ti lọ polówó ẹ̀ díẹ̀ ó sanwó fún náà ó ti fún aṣọ ni òdìbò tí òdìbò ti kan tó. gbogbo ẹ̀ ó dàbí kí n wọ gbogbo ẹ̀ lónìí ni gbogbo ẹ̀ ní wọ̀mí adraf kìí ṣe télọ̀ tẹ fi mí hàn jẹ́ oníyìn o adraf fi mí hàn télọ̀ kan nígbà tí ó ran agbádá fún mi ó dàbí bẹ́ẹ̀ṣíìtì ni. ìwà ń wára mi nù agbádá báyìí. mo lè mi ewu agbádá rẹ̀ gẹ̀dẹ̀. ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. mi ò ní gbowó lọ́wọ́ Bọ̀sún ẹ ti náwó l'Abuja. قل الحمد لله وسلام على عباده الذين اصطفى. lọ́wọ́ AZ
ìṣẹ̀ wọn ni ẹ kó mi ò yẹ jọ. Alikali yẹn ara máa ṣe díẹ̀ báwo ìjùlẹ̀ fún ọ nísìn dókítà wọ́n ní torí l'Abuja wọ́n tẹ owó tó lọ fa wọ́n wá ní mo ní ẹ̀kan wá lónìí ní ìfẹ́ kẹ́ tẹ nǹkan kan wọ́n wá ní dókítà wọ́n ti láwọn tẹ ó ti lọ bẹ́ẹ̀. alhamdulilayi lẹ́bi. èmi náà mo wọ́n ti dá sí i ọ̀ya prosecutor ẹ máa bọ̀ àná mi ọ̀ya ẹ máa bọ̀ tí ń tọ́jú àbúrò mi gan-an ẹgbẹ́ ọlọ́run tóbi. Allahu akbar. mítà náà ni mítà. ntẹ́lómi fẹ́ gbọ́ nìyẹn máa ń pa náà mi ká náà mi ọ́ máa bọ̀. àwọn tó ń fi owó lẹ̀ tètè máa lọ fún wọn. wa salamun ala ibadihi alladhina istafa. ẹgbẹ́ ọlọ́run tóbi. Allahu akbar. ẹ lọ fún wọn mítà náà ni ní máa dákọ̀ mítà tó ṣe mọ́ ẹ̀jẹ̀ lomi kì í gbẹ́ ó rà bá wà nínú èsì yóò máa gbóná ni. Qulil hamdulillahi. Ọ̀yà. Wa salamun. àwọn tí wọ́n náwó lánàá ní ayé pé ìlú alájà Saida nù mo sì ti ní gbogbo ẹni tí máa ń sọ̀tẹ̀ Saida nǹkan wọn máa dá fún un ni. ọ̀sẹ̀ o elétù àwọn olóríire ní ọ̀sàmì ẹlòmíràn tó ní sàmì ẹ̀yin ẹ̀wọ̀ ẹni tí ọ̀sàmì ẹ̀wọ̀ ẹ̀yin ẹ̀wọ̀ gbogbo ẹni tí ọba ti gba tàwọn Saida yìí nǹkan wọn máa dá fún un ni ó yẹ ẹni tí ọ̀sàmì. Qulil hamdulillahi. àwọn èèyàn wọ́n tó vibrate sàmì ẹ̀ sàmì dáadáa. Wa salamun. Ṣẹ̀kẹ̀rẹ̀ dà. Ń kọ́ lò lásìkò yìí kẹ́. Wa salamun. Ajá Abdul Latif Adédìméjì. Ala ibadihi alladhina istafa. Ìyá wa fún kíyètì olóríire pàtàkì. Qulil hamdulillahi. Alájà fún kíyètì ní kí n máa pe tascom kí wọ́n máa bọ̀ wá ta. Ọmọ ìyájọ́ là wa gbígbìn bá fà aláwìyé ìkara ohun rẹ̀ fà bàbá wa Sólébọ̀ bàbá Sólébọ̀ ẹ dákun ẹ dìde ẹ mọ̀ bọ̀ wá bá mi yàn yín. Qulil hamdulillahi. Sólébọ̀ ẹ rí Sólébọ̀ látẹ̀ẹ̀kan ni. Wa salamun. Wa salamun. ẹ kí àwọn bàbá ẹ kí àwọn bàbá. Sólébọ̀. gbogbo Ògùn state inú. Ahallahu. ìní fi wọ́n lẹ̀ lónìí. Khairun. ì ń gbé wọn lọ lọ́rin lọ́la ni. Amma yushrikun. ìmọ̀ gbé yín lọ lọ́rin ni. ajiwa tascom. ọwọ́ yín ọ̀já ń bẹ̀ látàná títí dòní. gbogbo ìgbàlẹ̀ com tascom bọ́ọ̀ bá ń bẹ tọ́ọ̀ bá máa kọ́ọ̀mù odidi ìgbòlúgi nù. Dade mẹ́mí tí ọ̀ máa kọ́ọ̀mù. abẹ́ ìkọ́ọ̀mù. wọ́n láwọn ń kọ́. Ala ibadihi alladhina istafa. mítà náà ní. Alikali ṣé mo rí sẹ́yìn ṣe díẹ̀díẹ̀. Very well. mítà náà ní Sólébọ̀ ní bẹ́lẹ́gbẹ̀ẹ́ mi. President MC Olúọmọ ti ń wọlé bọ̀ ẹ pariwo ọ̀gá o. ẹ pariwo ọ̀gá o. Qulillahumma malikal mulki. Bàbá wa ọba Mobi. Tu'til mulka man tasha'u wa tanzi'ul mulka mimman Bàbá wa Sólébọ̀ tasha'u. wọ́n ní 5 mítà. Wa tu'izzu man tasha'u. Ó wà lẹ́bi wèrè. Wa tudhillu man tasha'u. Ó wà lẹ́bi àgbákẹ́ni. Biyadikal khayru. Wá ń bí wọ́n lọ. Innaka ala Mú owó wá ná olówó ni ọ́. qadir. Tu'lijul layla fin nahari. Sólébọ̀ ọba Mobi.
وتولج النهار ọba Mobi ti dé. في الليل Adiraf ẹ̀yin lẹ ń gbàlejò lónìí ẹ̀yin lẹ ń gbàlejò bó. وتخرج الحي من الميت MC Olúùlú وتخرج Aboki Authentic الميت Solati. من الحي Ajawa Jemila Bola وترزق Gold من àbúrò mi تشاء àtàtà. بغير Aishfo ó ti lọ حساب ni. وترزق من Ajawa تشاء Aishfoki bọ̀ ń gbowó lọ́wọ́ ẹ̀ حساب ọ̀sánwó lónìí. Mariam ọ̀sán yálà yẹ owó lónìí. قل اللهم مالك Olúùlú. الملك Mr. President. مثل الذين Mr. President. ينفقون Bàbá àgbàlagbà. أموالهم في سبيل Ẹ wá káwọn bàbá. الله Ọba Mobi. كمثل حبة Bàbá wa Àdìgún Ọmọgbọ́láhàn. Ọba Mobi. سبع سنابل Ẹ dákun gbèsè àwọn kó mẹ́rin jẹ́ kí bàbá ó kọjá náà. في كل سنبلة 100 حبة Bàbá wa Àdìgún Ọba Mobi. والله يضاعف لمن يشاء والله Bella واسع Ọba Mobi. عليم. Bella ní Àdìgún mi tó bá ti rí ẹ̀jọ̀gbọ́ Vice President. مثل الذين ينفقون أموالهم في سبيل Alájà الله mi Big كمثل London حبة yóò dáa fún yín tó pọ̀. أنبتت Ajá 7 Aziza. سنابل Ẹ̀mí yóò gùn. في Bẹ́ẹ̀ bá kọlù yín yóò ṣòfò. كل سنبلة 100 حبة Ibi yìí ti kéré o. Ọba Mobi náà ni والله wọ́n pàṣẹ. يضاعف لمن يشاء والله واسع عليم. Ẹni tó bá yòbó ànábì ò ní ṣàgbákò. صلى الله عليه Ẹjọ́. وسلم Ẹ bá مثل wọn gà sí. الذين Ọya, kẹjọ kó ينفقون báyìí. Ọba ẹjọ kó. أموالهم Ẹjọ في ẹsùn mẹ́yìn, ẹjọ ẹsùn mẹ́yìn. سبيل الله Ẹ́ كمثل حبة President dà. أنبتت 7 سنابل Ẹ jòkó báyìí. في Ire ọya kí Àdìgún Ọba Mobi kúnlẹ̀ kó kí wọn. أموالهم في سبيل الله كمثل حبة 3 million kìí ṣe olòṣì. أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة Ẹgbẹ́ Ọlọ́run tóbi ayé mẹ́ta lèmi wá mẹ́ta. والله يضاعف Alájà wa لمن Saidatu يشاء àti Aishfo. والله واسع عليم. Tó bá ti ohun tí n bá fi ka mẹ́ta yìí ló fi mọ iye tí wọ́n. Mẹ́ta 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 ميتا mẹ́ta 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 mẹ́ta. Lábẹ́ àṣẹ bàbá wa Salati bàbá wa Mẹ́dìbò wọ́n lọ́lọ́wọ́n ò ní jẹ́ dolòsì. Amina ya Allahu. Ẹ̀ẹ́dẹ̀ ní kánjú kú. Amina. Kulillahumma. Bàbá wa Mẹ́dìbò bàbá wa Salati Adraf Ajiwa Tawhid Bella gbogbo ẹ̀yin bàbá Àdìgún Ọmọgbọ́láhàn ló wọlé yìí. Kulillahumma. Ọba Mobi bàbá wa Olúọmọ 001 Olúọmọ bàbá Olúọmọ Aláàjì Àdìgún Ọba Mobi wọn á ní èló lẹ fẹ́ kí n ní kí wọ́n ṣe síbẹ̀ mo máa ń sọ fún Adraf wà ní lọ́ba Mobi náà Adraf ní sọ Ọba Mobi máa ń tẹ̀jú àwọn lọ ni mo ní ìmọ̀ ọ́ mo ní torí pé FCT lẹ́yìn wà Ìbàdàn lọ́ba Mobi wà àmọ́ Nàìjíríà náà ní Ìbàdàn Ọba Mobi wọn a máa bó lọ yọ lọ far away ẹ̀ẹ́dì bí wọ́n ti rọra múra wọlé àbá àgbàlagbà wọ́n wọlé pẹ̀lú àwọn sàábé àwọn tí ń jẹ́ kémi ọmọ yóò ní ebi ò ní pa yín láyé. Amina ya Allah. Inú ó ti máa bí ẹlòmíì báwọn bẹ́ẹ̀ máa ń bínú sí àwọn olóríire
kò ní tètè róríire. Allahumma malikal mulki tu'til mulka man tasha. President, wọ́n ti tẹ owó kan fún mi ní àná. MC Olúọmọ wọ́n ṣé o sàdálà wọ́n tẹ 2 meter 5 ìjẹ́ mọ́ tí ń jẹ́ tó pé ìfẹ́ pé èmi ò fẹ́ máa pe àwọn owó òun ni 2.5 meter ṣé o sàdálà wọ́n ti mọ owó jù. Allahumma malikal mulki. Ajé àrífù náà wọlé yìí. Tu'til mulka man tashahu. Bàbá tó ná owó fún mi ń jẹ́ òní tí wọ́n kàn ná owó tí gbogbo agbádá mi kàn ń ṣẹlẹ̀ ẹlẹ́ báyìí. Tanzi'ul mulka àwọn náà wọlé yìí. man tashahu. Wa tu'izzu man tashahu. Ìyàwó alálùbáríkà náà ní. وتذل من تشاء. dáwò. ìyàwó wọn olóríire ní bí wọ́n ti rọra fi kíní pépà kíní tówẹ́lì ṣe rí náà nù. ọ̀ wá ní àgbákò làwọn eléyìí o. إنك على wọ́n ná owó fún mi ẹ̀rú sí gbàgbé. ọ̀yà sunkìní yẹn sẹ́yìn. tọ́ ọ bá ń wá lùbáríkà tọ́ ọ bá rí òun náà ló ń rí yìí o. ọlọ́run ní máa ṣe ọlọ́tọ̀ fúwádùn ọlọ́tọ̀ náà túlà zamani. fúwádùn ọlọ́tọ̀ náà túlà zamani. Ajé Arif ń bọ́lẹ̀ jòkó sí alájà ìjòkó. Ajé Arif Allahu Ajé Arif ẹ jòkó tọrẹ yìí. ok وتخرج Pẹ́lá ti fẹ́ máa lọ. الميت وتخرج الميت. ẹnìkan kan connect wa papọ̀ torí ṣe ọlọ́run. invite tí wọ́n invite mi pé kí n wá sọ́dọ̀ àwọn owó tí wọ́n ná ń jọ náà òun lówó tẹ ẹ rí tí wọ́n ná owó tí gbogbo ilẹ̀ tí gbogbo àyà mi kún báyìí tí ní àní ẹ̀ mọ̀ náwó mọ̀ sẹ́ wọn èmi ò rí bí ká náyàn lówó kówó sì súyàn wàláhì owó sú mi yànnà mo fi alukurani búra ṣẹ̀kẹ̀rẹ̀ dá máa bọ̀ ṣẹ̀kẹ̀rẹ̀. wàtẹ́rìndínlógó máa ń dáṣà òbígẹ́ ìsà. kí n tó lọ́dọ̀ bàbá ọba mọ́bì. wàtẹ́rìndínlógó máa ń dáṣà òbígẹ́ ìsà. tó lè jó lẹ́yìnlá. 1 meter. ẹgbẹ́ ọlọ́run tóbi. bàbá ọba mọ́bì. وتولج النهار في الليل وتخرج الحي ají wa pẹ́ lógún 1 meter. وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. yorùbá nàbì. sallallahu alayhi wa sallam. gbogbo àwa tá a wà ń bí lónìí a ní fẹ́ kún gbẹ̀yìn ayé ara wa. Allahumma malikal mulki. àwọn èèyàn wá sàmì kékeré. tu'til mulka man tasha. gbogbo àwa tá a wá Ramadan lecture ọdún yìí ńgbà tí ó bá fi dọdún tí ń bọ̀ irú àánú ọlá tọ́lọ̀ ń dá fún kíyè tí ọlọ́run kó dá àwa náà. wa tanzi'ul mulka. Hájì Tọ́yìb nínú àwọn àbúrò ọmọ ìyá rẹ̀ fún Alájà Gàníyà ni ọmọ ìyá rẹ̀ má fi kú yà wọn ọlọ́run. Tu'izzu man tasha. gba àwọn ọmọ ìyá tèmi náà ọlọ́run má fi kú yà wá o. wa tudhillu man tasha. gbogbo ọmọ ìyá Hausa tí máa ń bẹ lára wa ọlọ́run bá wa tún ọkàn ẹ̀ ṣe. biyadikal khayru innaka ala kulli shay'in. Ajá wa sùlẹ̀ ajá máa lò. tulijul layla fin nahari. La ilaha illallah. Malodi. Ajá Suliha Malo. La Alaja Malo. Tulijul layla fin nahari. Ìmọ̀ pé má. Allahu akbar. Tulijul nahara fil layli.
وتخرج Now. الحي من الميت وتخرج Allahu Akbar. الميت من Ẹgbẹ́ Ọlọ́run الحي. tóbi fún Alhaja wa. Máa lo ẹ̀yin obìnrin ló yẹ kẹ́ ẹ máa gbọ́ Ọlọ́run tóbi púpọ̀ jù o. Ẹjọ́ ń fúnra yín pẹ̀lú ọkùnrin ni o. 2.5 meter. Ẹgbẹ́ Ọlọ́run tóbi ẹ̀yin obìnrin. Gbogbo oore tọ́lọ̀ ti ṣe fún yín ò ní dìbànújẹ́. Ẹ ní sunkún o. Ẹ sì ní rí wàhálà lérí ọmọ. Gbogbo ẹni tí ó fẹ́ kó wọn rí wàhálà lórí ọmọ kó yóò bá ànábì lẹ́ẹ̀mẹ́ta. وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار Wọ́n ti gé mi létí lọ. تولج الليل في النهار وتولج النهار في الليل Allah. وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. Àdìgún ọmọ Gbọ́lá hàn wá sí pọ̀. قل اللهم Wá sí pàdé wá sí lónìí. مالك الملك. Àdìgún ní kò dáa kéèyàn máa ṣàṣe hàn. Gbogbo ń téèyàn bá ń ṣe kó máa ṣe torí Ọlọ́run ni. Títorí pé torí tọ́lọ́run náà ni wọ́n máa ń ṣe látàná títí dòní. Ọlọ́run ló fi yín ló fi kẹ́ mi. Malikal mulki. Ikú ò sì ní yà wá pẹ̀lú ògùn Ọlọ́run. Malikal mulki. Wọ́n ti wá gbé sí mi létí láì ṣe irin. Malikal mulki. Tí wọ́n bá sì léèyàn ń bẹ, má sọ pé wọ́n lọ ń bẹ máa dá a padà pọ́lọ́hún ló ń bẹ. Malikal mulki. Olówó ní tún ṣe wá sí wọn. Malikal mulki. Ọba tó fi yín kẹ́ wa ẹ̀ ní sàgbákò láyé. Malikal mulki. Gbogbo ẹ̀yin tẹ́ tẹ̀lé fún kíyè tiwa ó yẹ máa jáde bọ̀. Qulillahumma malikal mulki. Mo ti kó lágbọ́nrin mítà. Ẹni ọba fẹ́ mú bàbá Ọ̀túnba. Ẹ dákun ẹ gbé Ọlọ́run tóbi. Tutil mulka man tasha. Ẹ dákun ẹ gbọ́ Ọlọ́run tóbi dáadáa. Bàbá àdínní agbẹ́sẹ̀gà òní yìí dùn púpọ̀ òní tẹ ewé láwà ní sanadi sọ fún yín pé òun láwà ní. Tutil mulka man tasha. Àdìgbọ́n ọba mọ́bí ọmọ Gbọ́lá hàn wọ́n ní bàbá wa àgbà Ọ̀túnba wọ́n ní kán fún wa ní mẹ́sẹ̀gì wípé àwọn fún wa ní 5 meter. Tutil mulka man tasha. Àdìgún ọba mọ́bì náà wá ní ngbà bàbá ti ṣáwájú àwọn náà wá tẹ̀lé bàbá. Wa tanzi'ul mulka mimman tasha. Bàbá wa Ọládìtì Àdìgún bàbá wa Ọládìtì bàbá ọba mọ́bìnú. Tutil mulka. Àwọn náà fún wa ní 5 million. Tasha. Àdìgún wa láwọn náà wà á tẹ̀lé bàbá náà ọmọ ó tẹ̀lé bàbá ẹ̀ pẹ̀lú owó tó dáa. Bàbá wa Ọládìtì. Qulillahumma malikal mulki tutil mulka man tasha. وتنزع الملك ممن تشاء. Àdìgún ọba Amóbì wọ́n láwọn fún wa ní 4 million. Àwọn ò gbọ́dọ̀ gbé ẹsẹ̀ kọjá bàbá àwọn Ọládìtì àtọwọ́ bàbá Ọládìtì àti owó bàbá ọba Amóbì ó jẹ́ 9 meter. Ẹ gbọ́dọ̀ tóbi. Allahu akbar. Ajiyekin wọ́n láwọn sọpọ́ọ̀tì ọba Amóbì pẹ̀lú 1 meter ó di 10 meter. Allahu akbar. Ọba MC ní ọba Amóbì náà làwọn náà support pẹ̀lú ẹgbẹ́ 2 million wá ẹgbẹ́ 2 meter wá.
Ya Rabbi. Yaro. Ọmọ ọba Mobi 500. Ó jẹ́ 10.5 meter. Ya Rabbi auna. Ẹ yóò bá ànábì kó lọ sókè. Walmu'anu mu'ayyadun. Ẹ sá farajà fún kíyè tí ilé o. Ó yá. Gbogbo ẹ̀yin ìyá tẹ́ ẹ bá wá mọ̀. Tẹ́ ẹ bá mọ̀ pé àwọn tá tẹ̀lé fún kíyè tí ó yá kan dìde. Òbí rere. Ajere duwanu láì kúlà. Walmu'anu mu'ayyadun. Kú global. فما لامرئ إن لم تعنه كفاية. Ajere duwanu láì kúlà. Àbàdé ó sábà san o. يا ربي أعونا والمؤمن يدعو. Ó yá Yorùbá nẹ́bí ó yá. Gbogbo àwa tá a mọ́ wá. Mo fẹ́ gbé máìkì lọ́dọ̀ bàbá Sanu Shehu nísìn. Ajá Abdul Gafar. Kí ló fi gba aláwa ní rẹ̀? Ajílàtí dà. Ṣébó ní Ajílàtí ò ní wá. Ajílàtí. Ẹgbẹ́ tí a rẹ̀ wá kẹ́ wá wé láwa ní ẹ̀ kíákíá. Ó yá. Ó yẹ máa mú wá. Ó yá òbí rere. Ajá wa òbí rere 100. Látọ̀dọ̀ fún kíyètì 100. Ẹ máa kó sínú nylon. Alájà wa 50. Iye ọdún 100. Ajá wa támọ̀lá 100. Ají wa fò ádùn ọlọ́ọ̀tọ̀ ni. Lady Toast 200. Àwọn ti fún kíyètì nìyẹn. Ọlọ́run má gba fún kíyètì lọ́wọ́ wa o. Alájà wa Ọlọ́run ní bí Yusuf ẹ̀yẹ olóríire. Bí mo ti rí lọ́dún yìí, màá tún rí lọ́dún tí ń bọ̀. Àjọ ṣètọ́dún tó lọ náà ni àtúntì ṣètọ́dún yìí. Alájà wa Martins 50. Ìyá wa Wùmí 50. Bẹ́ẹ̀ni ikú kọ̀ yìí, ó ti bu owó wáyà yìí. Alájà wa Ìbẹ̀ta 150. Ìyá wa Madam Sajẹ orí tó kẹ́ẹ̀tì fún kíyètì 100. Ìyá wa Kuranga. Alájà orí tó kẹ́ ó ti mú owó náà wá. Alájà Kuranga 250. Irú àwọn fún kíyètì yìí ló dá kéèyàn máa bá ṣe. Ìyá wa Harikate 50. Alájà wa ìyá Aisha 50. Owó náà ni. Ya Rabbi auna. Àwọn ọmọ Gastav. Owó tàwọn àfáàní. Akérèmọ́kànlá. 1 million látọ̀dọ̀ bàbá wa MC Olúọmọ. Látọ̀dọ̀ bàbá wa ọba Mobi 1 meter fáwọn àfà. Kúlà. Kì í sọ̀rọ̀. Wọ́n ní àwọn fẹ́ mọ ètò ọ̀dà kan. 1 meter. Wọ́n láwọn ọgbà. Ọba ọgbà. Ya Rabbi auna al-mu'anu mu'ayyadun. Ọba ní táwọn gbélé ọlọ́wọ́ kúlà tó ọba tẹ 10 meter ọlá ọ̀gá náà ni. Ó yá lọ fún kúlà ọlá yín ò ní wọ mí. ọlọ́tọ̀ Fuadu ọlọ́tọ̀
Peter ọmọ ọlọ́tọ̀ prince nìyẹn Fuadu ọlọ́tọ̀ ọ̀yá kí ló fọ wa má tún ṣe fíìmù lọ́dọ̀ wa mami mi nìyẹn mọ́mùsì. Mọ̀lánà ṣe é sàrùmí ọ̀yà máa ń wé kọ́ máa wé fún wa kò ta kókó ọ̀yà ẹ bá bèrè. Mọ̀lánà Asayuti Balógun òfin Ọlọ́run ogun àwọn ọmọlẹ́gẹ́ ẹkú dìde. Ìyàwó Adémọ̀ ẹ̀yin lágbé lèbòrò lélẹ́rí nísìn ẹ̀yin náà lágbé oúnjẹ wa ń pọ̀. Àlìkálí kí ló wí? Àmàṣe àgbákan rẹ̀. Àbá wa ẹ sọ̀rọ̀ ń sìn ṣẹ́jú kan nígbà tí àwọn olótú dé yìí. Ajiwa Suleimanu Sarumi ala wa sala wa marhaba bikum. Oya kíá kọ̀wé kíá. Ìyàwó Adémọ̀ kan máa bọ̀ wá. Alájà wa MFF òun dà Bọ́lá Gold ajá MFF dà ìbòrò wọn MFF dà ẹ bá ń pè bọ́sùn. Alubarika oya wo tẹ́ bá mú wa oya mú wa àwọn ìyá ilé fún. Oya Rabbi àwòrán balùwẹ̀nù muwayadun. Oya èlò ló fẹ́ fún wa. Fakharu Shabab. Ẹ lọ jókòó. Wọ́n bá elétú. Alájà wa elétú dà. Ọmọ ìyá mi ni kó dìde. Oya. Ajá wa elétú 500,000. Ẹgbọ́n ló ń tóbi. Oya dìde ẹ lọ jókòó. Bàbá wa sọ ní ṣe o. Wọnú Ọlọ́run. Mo fẹ́ gbọ́ ni o. Bàbá sẹ̀nu ṣéwù bisimilahi falyatafaddal mashkura. Kama náà. Bàbá sẹ̀nu ṣéwù ẹ máa bọ̀. Asitulila ẹ dákun ẹ jòkó torí ta Nabi Muhammad. Ẹ jẹ́ kójú agbo yóò kó sẹ́tù. Ẹ jọ torí Ọlọ́run. Bàbá wa sẹ̀nu ṣéwù Mufassiru àgbà fún bàbá wa fún lọrin. Bàbá wa mẹ̀yìn mọ́rítàbà ọba mùsùlùmí ẹ pé ṣéwù lẹ́ẹ̀mẹ́ta Haji Muhammad Saheed ọ̀yà èló lẹ fún wa 200,000 wà lọ fún wa Haji Saheed. A'udhu billahi minash shaitani rajim. Bismillahirrahmanirrahim. Wabi nasta'inu rabbi zidni ilma. Wa iz yamkuru bika alladhina kafaru liyusbituka aw yaqtuluka aw yukhrijuka. ويمكرون ويمكر الله والله خير الماكرين. إني أعوذ اللهم
اللهم صل على سيدنا محمد برب الناس والفلك وعلى آله وصحابه وسلم من شر ما خلق الرحمن من علك اللهم صل على سيدنا محمد من حاسد وعلى آله وصحابه وسلم ومن النفاس في العقد. الحمد لله رب العالمين آمين الرحمن الرحيم مالك يوم الدين آمين. mo kí àfáàgbà fún gbogbo Ìlọrin àtàgbègbè ẹ̀. Sheikh. bàbá wa àgbà ṣé wàá Álímì. Sheikh. ẹ dákun ẹ jó kí dáadáa. Sheikh. wallahu yasimuka minan nas. لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. Mádìbò ní pè é mi kọ́. lẹ́yìn ìgbà tí mo kí bàbá wa Mádìbò bàbá wa Sàláàtì mo kí yín bàbá wa tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ àfọwọ́ bàbá wa Àlífà lẹ́kọ̀ọ́ ní Ọlọ́run járe yín pẹ́ sáà. آمين. bàbá Sàláàtì ní bàbá ìmáàmù Sàláàtì náà tún ní mo fi tí mo fi kí gbogbo àwọn àfa tó wà níjókòó yìí Dr. Abdulgani Alkali àfáwà Sàrùmí gbogbo yín bí a bá jókòó sí àfáwà Amirul Jais Abiola Al-Bukhari mo kí yín púpọ̀ mo wá tara tiwọn yẹn àfáwà authentic Imam mo kí yín púpọ̀ kele ìkọlà àkọ́kọ́ mọ́jọ fẹ́ lè dágbére fáyé o. آمين. bàbá wa pírẹsidẹ́ǹtì mo kí yín púpọ̀ sà. mo tara tí mo kí ọba gbóbì àti gbogbo ẹ̀yin ńláńlá tẹ̀ ń bẹ́ ń jòkó Alhaji wa Kúlà mo kí yín níjẹ̀ ìta àbẹ̀ sí mbẹ́ àrètí yín ní ọ̀dọ̀ bàbá Ọjọ́ra àwọn pẹ̀lú màmá làjọ jòkó ọlọ́wọ́n jẹ́ mi yẹn mọ̀ gùn lọ. آمين. Alhaji wa Ahmad Aláwìyé Alhaji wa Ibrahim Tìdíbọ̀dọ̀ ó fi kárí gbogbo ẹ̀yin ńláńláńláńlá òun lọ mọ ọkọ kọ̀ọ̀kan ẹ̀dá kan mọ́ bínú ti ré nà kọ́ àwùjọ tí mo bára mi yìí ga pọ̀ mo kì í púpọ̀ o ọlọ́wọ́n jẹ́ mọ́ wà dáadáa alájà wa gbọ́ ẹ̀ kílẹ̀ kí wọ́n lẹ̀ kan fókìyètì alájà Gàníyà mo kì í àwọn alájà wa gold mo kì gbogbo yín alájà wa Aisha mo kì í alájà Ilétù alájà wa òbí rere Aminat mo kì í alájà wa Fauziya madam Sajẹ mo kì í ma Abiola Dari faharu sabab mo kì ọ púpọ̀. baba baba olóyè tòní Dari. baba Mubasiru. yes sir. Benz white yìí la fẹ́ kí nǹkan ó ṣe ni. ẹ gbé. white Benz tó jẹ́ GLB wọ́n ní tó wà ní opposite garden nǹkan ti há wọ́n sì ní wọ́n da inú dúró ń ta ẹ̀dá kan tó ní kó lọ bẹ̀ ẹ jọ. Ọlọ́run ó gbàdúrà jù báyìí lọ o. آمين. Abdullateef Ọládìméjì mo kì í asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته. àwọn àgbàlagbà tá a mọ̀ ṣàdúrà fún bisimilahi kul huwa Allah. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. àfàwà ìmáàmù wa Isa bàbá òtẹ́. حفظه الله. èyí tí à ń rí lónìí yìí tí ń ṣẹlẹ̀ láyé rẹ̀ yìí òní kọ́ ló bẹ̀rẹ̀ o. الله. so kìíní yẹn ti pẹ́. èyí tó ṣe kún wà ń bẹ̀. wow. torí bọ́lá ń bá fẹlẹ́mí jáde yóò wá gbàgbé àná rẹ̀. yọ gbàgbé bí odò òun ti sun wá. ẹ jọ wá sí mi ò ní pọ̀. níwọ̀n báyìí náà ni kò sáyè náà. àfàyà jẹ́ kí ló wí. إذا الفرع لم يكرم فضيلة أصله. àfà yìí tí. إذا الفرع ẹ tuntun. لم يكرم فضيلة أصله. tó bá gbàgbé ọlá pìlẹ̀ rẹ̀ máa bọ̀. huwa. àfà yìí yọ jábọ́. àwa wálítàwá min ba'di ma qad tajallala. àfà yìí yọ parẹ́ yọ parun lẹ́yìn ìgbà tó ti ga tó ti hàn yọ parẹ́ rẹ̀. fama shajarul ali
bìkẹ́rì jùzúrì. ẹjọ́ ẹ lọ́jọ́ kó à ń ṣe wá sí lọ báyìí ẹ lọ́jọ́ kó please. fàmẹ́ ṣẹ́jẹ́rù làálí bìkẹ́rì jùzúrì. kò sí ti ń jẹ́ pé igi kan tóbi igi kan ga igi kan rẹ̀bẹ̀tẹ̀ tí ó bá ti ní gbòǹgbò tí ò ní egbò. wàmẹ́lì ìzù. kò sí ti ń jẹ́ iyèpẹ̀ lágbájá níyì lágbájá lápọ̀nlé. yubuki mali madi ijala. tó bá ti kẹ̀yìn sí máa di rẹ̀ tó níbi tóun ti dè ẹ́ lánàá jámà kankan. kò ní jámà kankan mọ́nú ayé. wà kó wàsílẹ̀ khairin. àfàwọn isa imam bàbá ọ̀tẹ́. wà kó wàsílẹ̀ khairin. ọ̀gbàgbé àná. bẹ́ẹ̀nà máa dín. ọ̀gbàgbé àná. ọ̀sánà rẹ lẹ̀ ọ̀sọ̀pìlẹ̀ lẹ̀ kò sí tó ṣètò yọ ti sàlátì kú. bẹ́ẹ̀ni. kò sí tó ṣètò yọ ti lọrí kú. bọ́mọlúwàbí èèyàn ti sẹ́nu. kò sí tó ṣètò yọ tàbírù jẹ́sì kú. alhamdulilayi. ìbá ti dáa fún wọn náà pé. àwa ti dáa fún wọn náà pé. àwọn tó dè ẹ́ lára wọn lọ́lọ́ lẹ́kọ̀ọ́ sí lẹ́yìn. ọ̀ ń yẹ̀yẹ́ wọn ń bà wọ́n lójú jẹ́ kí. wà kó wàsílẹ̀ khairin. ìwọ náà. bẹ́ẹ̀nà máa dín wàhádìrín. wọ́n bá fẹ́ ká yọ̀rọ̀ wà meaningful kọ́ mọ́ wà meaningless. àfa yìí. baba. present rẹ tó ń lò lọ́wọ́ yìí lọ́ọ́ so pọ̀ mọ́ past tense rẹ̀. so pọ̀ mọ́. bẹ́ẹ̀nà máa dín wàhádìrín. ibi tó ti ń bọ̀ lánàá wo bẹ̀ wò. wo kí ló ti ṣe síbẹ̀. torí pé bí ọ wà lónìí lọ́mọ ọmọ bò lọ́pàdà bọ́ sí lọ́la. ya subhanallah láàmì sáfà. bẹ́ẹ̀nà máa dín wàhádìrín. ẹ̀rọ ọlọ́run kan ló ti travel pẹ́ bí ọgbọ̀n ọdún àti márùn-ún. naam. àwọn ọmọdé bò ló ní kí n sọ̀rọ̀ yìí. wọ́n ń dá yín lóhùn àwọn náà ń gbọ́. ọwọ́ ló ń bọ̀ wá bẹ̀lú wò padà. all right. kọ̀ wá mọ̀nà mọ́. ó ti pẹ́. ọwọ́ pẹ̀ nìkan kọ́ pàdé òun. ìyẹn wá pàdé ẹ̀. wọ́n jọ ń wọlé lọ. ẹ dákun jàmá. ẹjọ jọ. wọ́n múra àti wọ̀lú ó ní ọ̀nà bòní àyí ọlọ́nà tẹ́ bá a gba bíi tẹ́ ìmọ̀ lájàsọ alájàsí ìlú jágba tẹ́. jágbọ́ náà tẹ́ ká ṣàdúrà fáwọn tó sùn bẹ́ẹ̀. bàbá MC. wọ́n dáhùn. ọwọ́ gba bíi tẹ́ ọwọ́ dún bẹ́ẹ̀ kí wọ́n ṣàdúrà fáwọn òkú ọ̀run. ọwọ́ ní sàárè mẹ́ta kan tán bírákẹ́tì wọ́n sì fowó sí. naam. wọ́n ní eléyìí àfa ńláńlá ni. ọ̀hárà ń ta gán ìmọ̀lẹ́ wò wòlíì sí ni. àwọn bó ti pẹ́ tó láyé kò lòjọ́ ọjọ́ márùn lọ. la ilaha 5 days. illallah. 5 days. ẹ̀mí rẹ̀ sì gùn gan. ẹlẹ́ẹ̀kejì olówó ni òun náà sì dàgbà. ọlọ́run kẹ́ ẹ. àwọn bó ti pẹ́ tó láyé kò lòjọ́ ọjọ́ mẹ́ta lọ. 3 days. ẹnì kẹta jagunjagun ni akínrín ọjà ìyálà yogun àwọn bó ti pẹ́ tó jagun tó kò lójú ọjọ́ kan lọ. ya subhanallah 1 days. láàmì sàṣà. kí ni yẹn confuse ẹ àfa yẹn jẹ́ kí ló wí. wà kó wàsílẹ̀ khairin bẹ́ẹ̀nà máa dín wàhádìrín. faman jahada tàríkà àdìhà mudallala. àfa tó ga. àránṣẹ́ ọlọ́run ọba yín. ìdààmú bá torúkọ mọ̀túmọ̀ rẹ̀. náà kò yé èèyàn náà ń bí náà ẹ̀ kàn ń lé ilẹ̀ ní àgbọ̀ wọ́n á ní kọ́ mọ̀ sóní palace. ọ̀dọ̀dọ̀ bàbá ó kí ọba ìlú wọn tán lẹ́yìn tó korò ojú kí ọba ẹjọ́. ok president lọ́pàṣẹ kọ́ bọ́ síwájú. ṣé báyìí kìkan bẹ lọ́wọ́ rẹ. bẹ́ẹ̀ ni sà. ṣé bá tún dé bẹ́ẹ̀ ń tòsí rẹ. ọ wà ń tòsí ẹ. ẹ wà mẹ́ẹ̀. bá tún dé sọ́mọ́ bẹ́ẹ̀. kábíyèsí wa ní bí ìgbà tí bàbá wa MC tọwọ́lú tọ́wá kí ọba pẹ̀lú lẹ́ni tó fajúro tí wọ́n sì mọ̀ pé ìfajúro bàbá òbí kékeré lọ ṣẹlẹ̀ lágbàdá kí ló dé kí ló dé ti lọ ní bàbá mo gba itẹ́ kọjá ni. ọ̀nà tẹ́ mọ́ gba. ọwọ́ rí òkú mẹ́ta tán bírákẹ́tì. ẹ̀yin náà tún mọ̀ ń pa ẹ̀. àkọ́kọ́ àfa àtọ́lámìláka. tẹ̀sí lẹ́mi rẹ̀ gùn. tí ò lò jọjọ́ márùn lọ láyé oníbẹ̀ ni ìkọ̀ wá yé ọ ní kò yé mi. olówó ní kejì tó lọ́jọ́ mẹ́ta láyé. ẹ̀sí lẹ́mi tiẹ̀ náà gùn. jagunjagun ní kẹta tó lọ́jọ́ kan láyé. ẹ̀sí lẹ́mi tiẹ̀ náà gùn. oníbẹ̀ ni. ẹ ṣàlàyé. ó ní bàbá tó ń wo bó ti já àfa àtọ́lámìtọ́láka yé kó jẹ gan. àmọ́ àwọn tó dé yẹn látara ni wọn kọjá márùn. ya subhanallah. bàbá ọ̀tẹ́ so lè ka yẹn tó ti dè yẹn lára rẹ báyìí. òun náà lè ka o wọn kọ ìwé yọ ga bíi sánmà nípa. bẹ́ẹ̀ni. olówó tó ń wo ni bó ti lówó tó àwọn tó sóríire lára rẹ wọn kọjá mẹ́ta. ọ̀tán. sẹ́yìn lè ka yẹn tó ti sóríire lára yín báyìí. sáwọn tó jòkó yìí. sẹ́yìn lè ka mọ́. mama sàdúrà mọ́tò fẹ́ lomi kò ní sami òjijì mọ́tò dé bá. wow sẹ́yìn lè ka mọ́. bọ́bá dájọ́ rẹ̀ kò ní pé.
ìyá wọn tẹ tẹ mọ́kà lẹ́yìn sẹ́lẹ̀ mọ́mọ́. àwọn wọ̀nyí. ìyá wọn tẹ ti bùn mọ́tò lẹ àwọn tẹ gbó gbẹgbẹ lọ sówò sẹ́lẹ̀ mọ́mọ́ báyìí. ẹlòmíì file rẹ̀ lẹ̀ lálàpọ̀ wọ́n sì tọkọ. iye dasi tọlọ mọ́sálásí kọ́dà ẹlòmíì gbowó wọn sí jẹ́ ọkọ. ìyá ọkọ ọmọ ọlọ́mọ. ọkọ síkùn ni. ní olóòtú rírú ẹ ọkọ náà nù. èyí sì wá kí. ọba dàlí kí á mọ̀ yóò wí yun. وكن وصل خير بين ماد وعادر. bọ́ọ̀ bá fẹ́ fi ọlá tí bẹ lọ́wọ́ rẹ pè tán. tọ́ọ̀ bá fẹ́ ó dì tàn máa lọ. lọ́ọ́ sọ òní rẹ pọ̀ má náà rẹ. má gbàgbé àná yẹn. فمن جحد التاريخ أدها مذللا. àfa yìí akramakum ẹni tọ́ba sọ ìtàn lẹ̀. nǹkan ṣe. tó neglect àná. tó gbàgbé àná. أدها مذللا. yọ padà dé yẹyẹ ni tí ò ní jẹ́. wọ́n béèrè ara ẹ̀ lọ́wọ́. ومن نسي الآباء كبرا وغفلة. kàfá yìí. baba. ẹni bá gbàgbé àwọn bàbá rẹ̀ tó bí. كبرا ní ti gbéraga. وغفلة. àti tòpónú. يعيش في الدجى. gbogbo gbà láyé. يعيش في الدجى الأيام حيرا مقللا. ìmáàmù wa yìí sọ baba ọ̀tẹ́ntìkì ìmáàmù àyínsá baba ọ̀tẹ́ gbogbo gbà ní gbogbo gbèsè ayé rẹ̀ láyé sàlátì ni. bẹ́ẹ̀ni. bí nǹkan kan ọba tó kún láyé Ìlọrin ní ọ̀yà jẹ́. Insha Allah. a ní mẹ́rin tábà òfin Ìlọrin. bẹ́ẹ̀ni. kò gbàgbé bíbí kò gbàgbé títọ́. kíní ẹ pọ̀ ó pọ̀ ó pọ̀. wọ́n ń ru ọmọ àfa rẹ̀ káàkiri wọ́n ń ru àwọn kiri báyìí. àti ẹ̀ màgbà àbẹ̀gbẹ́ lára bí èjì mọ́ wọ́n sà ru àwọn kiri. ومن نسي الآباء كبرا وغفلة. ẹni bá gbàgbé àwọn tó bí tó gbàgbé pèlè wọn bí wọ́n ti bí. كبرا وغفلة. ní ti gbéraga pé a ti ju yẹn lẹ́fù wa ti kọjá àwọn tó bí wa. يعيش في الدجى الأيام حيرا مقللا. bí n bá ń dùn fún lónìí yọ padà máa gbé gbèsè ayé òkùnkùn. yọ padà fi gbèsè ayé pè. ومن صان مادي بعلم وحكمة. bàbá ọ̀tẹ́ ẹni ọba sọ tọba sọ مادي tọ́sọ àná rẹ̀ بعلم pẹ̀lú mọ̀ وحكمة. àti làákàyè. رأي حاضرا في نوري قد تجمل. ó ti máa lò gbèsè ayé rẹ̀ pẹ́sẹ́ǹtì ní pẹ̀lú mọ́lẹ́nu. ò ní padà pẹ́sẹ́ǹtì ò ní bọ́nú òkun ayé láyé. àmín. ẹni ọ̀rọ̀ bá dùn àyín fọ̀rọ̀ lọ bàbá. mà yọwọ́ kúrò lọ́rọ̀ rẹ̀ ra bí ọlọ́. àmín. Ìsá bàbá ọ̀tẹ̀ ọmọ mìíràn jẹ́ǹsì. ó wọlé. Ìsá bàbá ọ̀tẹ̀ ọmọ sàláàtì. ọgbọ́. bàbá o. kàkàkí. bàbá o. Ìsá bàbá ọ̀tẹ̀ ọmọ mìíràn jẹ́ǹsì. Ìsá bàbá ọ̀tẹ̀ ọmọ sàláàtì. kò sọ́wọ́ tó dàbí ọwọ́ aláwùsáàtì. má jẹ́ kí tiẹ̀ ó bàjẹ́ nítorí tànàbí. má yọwọ́ kúrò lọ́rọ̀ ẹ̀. àmì má yọwọ́ kúrò lọ́rọ̀ rẹ̀. Rábí Ọlọ́run má yọwọ́ kúrò lọ́rọ̀ ẹ̀. Rábí Ọlọ́run. Ìsá bàbá ọ̀tẹ̀ ọmọ mẹ́rù jẹ́ǹsì. Ìsá bàbá ọ̀tẹ̀ ọmọ sọ́láàtì. ọ̀sọ̀wọ́ tó dàbí ọwọ́ aláwùsáàtì. má jẹ́ kí tiẹ̀ ó bàjẹ́ nítorí tànàbí. má yọwọ́ kúrò lọ́rọ̀ ẹ̀. Rábí. ó di dandan fọ́tà rẹ̀ kó sẹ̀sìn lọ gbére. ó di dandan fọ́tà rẹ̀ kó sẹ̀sìn lọ gbére. yóò tún dé Àgídìgbò nílùú Ìbàdàn. yóò dọ̀dọ̀ Oríyọ̀mí agbẹnusí máìkì. wà lọ sọ tí bá ń ṣe yẹ tí wọ́n fi bà ẹ́ jẹ́. láláì sí tàbí ṣùgbọ́n pẹ̀lú iyèméjì. ó di dandan fọ́tà rẹ̀ kó sẹ̀sìn lọ gbére. Rábí Ọlọ́run má yọwọ́ kúrò lọ́rọ̀ ẹ̀. Rábí Ọlọ́run. Ìsá bàbá ọ̀tẹ̀ ọmọ mìíràn jẹ́ǹsì. Ìsá bàbá ọ̀tẹ̀ ọmọ sàláàtì. kò sọ́wọ́ tó dàbí ọwọ́ aláwùsáàtì. má jẹ́ kí tiẹ̀ ó bàjẹ́ nítorí tànàbí. má yọwọ́ kúrò lọ́rọ̀ ẹ̀.
Máyọ̀wọ́ kúrò lọ́rọ̀ ẹ̀ rábí ọlọ́run. Máyọ̀wọ́ kúrò lọ́rọ̀ ẹ̀ rábí ọlọ́run. Ìsà bàbá ọ̀tẹ̀ ọmọ mi rú Jésì. Ìsà bàbá ọ̀tẹ̀ ọmọ Sàlátì. Kò sọ̀wọ́ tó dàbí ọwọ́ Aláùsá tí. Má jẹ́ kí tiẹ̀ ó bàjẹ́ nítorí tànàbí. Máyọ̀wọ́ kúrò lọ́rọ̀ ẹ̀. Èmi ni mo bí. Wàláyé èmi ni mo bí kọ́bọ̀ lọ bẹ́ẹ̀. Èmi ni mo bí. Wàláyé èmi ni mo bí. Ọmọ ẹni bá dára àbí ìṣèyọrọ ni. Èmi ni mo bí. Ọjọ́ ti lọ ọmọ mi kọ́. Wàláyé mi ọmọ tó ń fagbó. Ọmọ mi kọ́ wàláyé mi ọmọ rí. Olórí bú ọmọ tára ẹ̀ ṣe pé fún. Ọmọ tí ń fagbó. Ọmọ tí ń mutí. Ọmọ jàgídíjàgan. Ọmọ ìyàdá ọ̀bẹ. Ọmọ àlè tí ń yìnbọn. Ọmọ agbéwìrì. Ọmọ tí ń dá lérú. Ọmọ tí ń dá lúrú. Ọmọ rédèrèdè. Ọmọ jágbàjàgbà. Ọmọ káhùnkáhùn. Olórí bú ọmọ tára ẹ̀ ń ṣègbè fún ọ̀bọ mi kọ́. Ó dáná. A kúrò lójú agbo yìí nísìnyí torí tọ́lọ́hún. Ká kúrò lójú agbo yìí nísìnyí nítorí tọ́lọ́hún. Ẹ dákun torí tọ́lọ́hún àwọn tá à ń bẹ lójú agbo yìí tá à ní tá à ń ṣe ń mẹ̀. Ká kúrò ń mẹ̀ nísìnyí. À ń lọ sọ́dọ̀ chairman of the occasion gẹ́gẹ́ bí wọ́n ti máa ń ṣe lọ́dọọdún. Kí àwa tí à ń bẹ father of the day ẹ dákẹ́ máa bọ̀ sà. Àwa tá à ń bẹ lójú agbo yìí ká kúrò ń mẹ̀ nísìnyí. Ẹ dákun. Àwa tí à ń bẹ lójú agbo yìí ká kúrò ń mẹ̀ nísìnyí. Ẹni tí a fẹ́ invite wa kò dáa bó ṣe wà ráòdì yìí nítorí tọ́lọ́hún. Ká kúrò lójú agbo náà nísìnyí torí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba o. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba. Ẹ má jẹ́ akára ọpẹ́ dúdú lọ́dọ̀ Ọlọ́run ọba o. Ẹ bá mi gbé Ọlọ́run ọba tó bí o. Tí n bá ti ń sọ kẹ́ máa gbọ́ Ọlọ́run ọba tó bí o. Ọba ànámà ni ẹni pé Allahu Akbar. Ọba ìní, ọba tó ti ń bẹ, ọba tí ó sì máa bẹ, òun lọ́ba láti ṣe, òun lọ́ba tó ṣe, òun lọ́ba lè ṣe. Ẹ bá mi gbé Ọlọ́run ọba tóbi. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tí ó ṣọ́ wa láti èṣí títí di ọjọ́ ìní. A bẹ̀ Ọlọ́run ọba ní ọdún tó kọjá ìpè eléyìí tó ń bọ̀ nínú àwẹ̀ yìí kọ́lọ́run bá jẹ́ oṣojú ẹ̀mí wa. Lénìí èmi ò dé ń bí, ẹ̀yin náà ò dé ń bí, ẹ jẹ́ aṣọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bàbá wa Mọ́dìbò, gbogbo ọ̀wọ̀ mo fi kí yín àti gbogbo àwọn bàbá wa tó wà níjókòó. A dúpẹ́ lọ́wọ́ yín fún ojú ọ̀nà ẹ̀sìn Islam tí ẹ dojú wa kọ. Ọ̀nà àlàáfíà tí ẹ ní pé ká tọ̀. Ọ̀nà ìrọ̀rùn tọ́lọ́run bá jẹ́ ó gbé wá. A wá fi wákàtí ọ̀wọ̀ yìí bẹ̀ Ọlọ́run ọba ipe ogún tí ẹ jogún fún wa yìí kọ́lọ́run bá lè jẹ́ kí a jogún ẹ̀ fáwọn ọmọ wa. Ọlọ́run ọba gbà fún wa látàárọ̀ títí di ọjọ́ alẹ́. Bàbá ọ̀tẹ̀ bóyá ẹ lè fún mi láyè ìṣẹ́jú kan láti bá yín sọ̀rọ̀. Ẹni pé father of the day or chairman of the day Ọlọ́run ọba ló ní lákọ̀ọ́kọ́. Ẹlẹ́nkejì àpọ́nlé tí ẹ gbé fún mi Ọlọ́run ọba ò ní kàn yín lábùkù. Nǹkan kan tí mo kàn fẹ́ sọ fún yín àbí méjì ni pé
kì í ṣe ipò ló gbé wa débí, kì í ṣe owó, kì í ṣe ọrọ̀, kì í ṣe òkìkí. Nǹkan méjì ló gbé wa débí. Bàbá ọ̀tẹ̀, àkọ́kọ́ ni ìwà yín. Ìwà ni Ọlọ́run ọba tó fi kẹ́yìn tí gbogbo wa fi wà lórí ìjókòó yìí. Eléyìí tó wá jẹ́ ìkejì tí kìí ṣe fowó rà, òun ni ìtẹríba. Tí ẹ bá wo lọ sí a, mi nígbàgbọ́ pé ó wọ́pọ̀ láàrin ìlú Èkó àbí ń bì míì tá a máa rí calibre of people tó wà ń bí báyìí lọ́jọ́ tẹ̀lé. A wá fi wákàtí ọ̀wọ̀ ibẹ̀ Ọlọ́run ọba yìí pé Ọlọ́run ọba ò ní gba ìwà náà lọ́wọ́ yín o. Àmín ya Allah. Ìtẹríba yìí Ọlọ́run ọba ò ní gbà o. Àmín. Gbogbo àwa tí a wá lọ́dún yìí lágbára Ọlọ́run ọba gbogbo wa la máa wá lọ́dún tó ń bọ̀ o. Àmín. Bàbá ọ̀tẹ̀ kò tí ì tó. Níbi tí a ń bá lọ yìí stadium la dẹ̀ ń lọ lágbára Ọlọ́run. Inshallah. Ọlọ́run ọba dẹ̀ ṣe fún yín. Ṣé rí legacy tí ẹ dì mú, tí ẹ ń náwó sí, tí ẹ ń pè wá sí, Ọlọ́run ọba tó bẹ̀rẹ̀ abayín parí ẹ o. Ọlọ́run ọba ló lẹ́rù, òun náà ló máa bá yín gbé. So gbogbo ìgbà tẹ́ bá ti ń pè wá, Ọlọ́run ọba jẹ́ a máa jẹ́ lágbára Ọlọ́run ọba. Ẹ ṣeun gan, Ọlọ́run ọba dúró ti gbogbo wa. Gbogbo àwa màmá ìyá tí a dẹ̀ wá bí lọ́jọ́ tèmi, èní wa máa dájú àná lọ o. Ọlọ́wà dájú èní lọ o. Àmín. Nínú eléyìí tí àwọn bàbá fún mi, ẹ jẹ́ kí a tọrọ nǹkan tí a fẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba kọ́ Ọlọ́run ọba gbà fún wa o. Àmín. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Qala rabbi shrah li sadrin wa yassir li amrin wa hlul 'uqdatam min lisani yafqahu qawli waj'al wazira min Harun hayy ushdud bihi hazrin wa ushriku fi amrin kay nusabihaka kaseeran wa nazkuraka kaseeran innaka kunta bina basiran. Qala qad utita sulaka ya Musa innama amru idha arada shay'an an yaqula lahu kun fayakun وسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. صدق الله. Aleykum salaam. Ní ìṣẹ́jú méjì sí mẹ́ta kúmọ́ à ń lọ sọ́dọ̀ Alhaji Abdullateef Adédìméjì Bonawa káwọn náà sọ̀rọ̀ ìṣẹ́jú méjì sí mẹ́ta. àmọ́ lọ́dọ̀ ṣé ó ṣàlàyé láìpẹ́ yìí nísìnyí inshallah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ẹ jẹ́ kí gbogbo wa ní sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. tá nàbí bá tóbi lọ́wọ́ ẹ̀ ó pariwo jù báyìí lọ sallallahu alayhi wa sallam. tọ́ mo kí ìkàlẹ̀ gbogbo àwọn bàbá tó wà ń kalẹ̀ mo kí ìkàlẹ̀ gbogbo ẹ̀yin ní Ọlọ́run ọba kọ́lọ́ mashallah ìjàre yẹn pẹ́. ọ̀rọ̀ wà lẹ́nu àwọn bàbá tó wà ń kalẹ̀ ẹyọ kan péré tí mo kàn tún fẹ́ mẹ́nu lé òun náà ni pé kí gbogbo wa torí Ọlọ́run ẹ jẹ́ a sìn Ọlọ́run kí gbogbo wa torí Ọlọ́run ẹ jẹ́ a sìn Ọlọ́run kí gbogbo wa torí Ọlọ́run ẹ jẹ́ a sìn Ọlọ́run torí kò sí nǹkan míì náà àfòun Ọlọ́run irun kíkí nìkan kọ́ ni pé èèyàn sìn Ọlọ́run o irun kíkí nìkan kọ́ lẹ̀sìn gbogbo ìran nǹkan dáadáa pátá ẹ̀sìn ni tó o ṣe dáadáa sọ́mọlàkejì ẹ ò ń sìn Ọlọ́run ni torí nǹkan tó lè pa ọmọlàkejì ẹ lára tó o mú kúrò lọ́nà ò sìn Ọlọ́run ni tíyàwó ń ṣe dáadáa tó ń ṣẹ̀tọ́ tó ń ṣojúṣe nínú ilé sọ́kọ ó ń sìn Ọlọ́run ni tọkọ náà ń ṣe dáadáa síyàwó tó ń ṣojúṣe rẹ̀ ó ń sìn Ọlọ́run ni tó rọ́mọ tó wò pé agbára ẹ̀ ò ká láti lọ sí skul mọ́ tó gbà láàyè tó rán lọ sí skul ó sìn Ọlọ́run ni
tó o bá wá múrun mọ́ tó o mú gbogbo ẹ̀ mọ́ o ṣẹ̀ṣẹ̀ kó pé ni àmọ́ kó máa kírun kó wá sọ gbogbo ìwà dáadáa ìwà renù tó wá ló ń ṣẹ̀sìn o rẹ̀ sì ṣe o sì sí mbẹ̀ nítorí ìdí èyí gbogbo ọ̀nà tá a bá lè fi sin lọ́hùn ní kékeré a ṣe dáadáa ẹ jẹ́ ká ṣe kọ́lọ́ mashallah ìgbà fún wa subhana rabbika rabbil izzati amma yasifun. à ń lọ sọ́dọ̀ Mọ̀lánà Shehu Salati. gbogbo ẹni tó gbà pé òun ní tóun fẹ́ gbà wájú Ọlọ́run kó tẹ́wọ́ báyìí nísìnyí. gbogbo ẹni tó sì mọ̀ pé ó pọ̀ tó kù tóun nídìí lọ́dọ̀ Ọlọ́run gbogbo wa ká tẹ́wọ́. gbogbo ẹni pé tó mọ̀ pé ó pọ̀ tó kù tóun nídìí lọ́dọ̀ Ọlọ́run. Ala sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Ala sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Bàbá àgbà Salati wọ́n ní tá a bá ti kí ànábì àti kí Ọlọ́run. Ọlọ́run ní tá a bá ti kí òun àti kí ànábì. Sallallahu alayhi wa sallam. Ọ̀dọ̀ Ọlọ́run náà láti wá. Ọlọ́run fi wá hàn ànábì. Àti dákọ̀ àwọn méjèèjì. Oríire wa ti ṣú ọ̀nù ni. Alhamdulillah. Akí bàbá ọba ìlú Ìlọrin. Sheikhu. Wallahu yasimuka minan nas. La takhafu darakan wala takhsha. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. látẹ̀lé àwọn bàbá ọba ìlú Ìlọrin. Shehu. tá a dákọ̀ wọn àti dákọ̀ bàbá amádìbò nánu ni. Shehu. Ọlọ́run járí wọn pẹ́. Àmín. ọláyà nẹ́bí ọlálùbáríkà nẹ́bí. Àmín. akí ọ̀gá wa Lagos State Khalifatul Khulafa. Adamallahu wa ayatahu. babalá kí yín. Ọlọ́run járí yín pẹ́ o. Àmín. bá a ti ń rìn yìí à ń gbóòórùn Mẹ́kà à ń gbóòórùn Mẹ́dínà lára yín. Inshallah. àtàlù àtàbọ̀ ọlọ́mọṣà jódà. Àmín. ọláyà nẹ́bí. Àmín. gbogbo àwọn bàbá méjèèjì tá a dákọ̀ yìí. a fi kí gbogbo iye wa ta wá jẹ àlùbáríkà látara bàbá ọ̀tẹ́ntìkì. bàbá ní ká máa dákọ̀ wa lé ní méjì. àní rántí dákọ̀ ẹlòmíì. yóò máa dàbí pa fojú fò ó. àwọn bàbá méjèèjì tá a dákọ̀ yìí. a fi kí Ọlọ́run lára yín. a fi kí ìdùnnú Ọlọ́run lára yín. a fi kí àánú Ọlọ́run lára yín. Ọlọ́run tó ti ń ṣe dáadáa báyìí fún gbogbo yín. tẹ́ ẹ wá na sí àyè Ọlọ́run. Ọlọ́run ò ní kọ̀ láti máa ṣe fún yín. Àmín. Ọlọ́run wá ní fi yín lẹ̀ ń gbà kọ̀ọ̀kan. Àmín. àánú Ọlọ́run máa bá yín. Àmín. ìdùnnú Ọlọ́run máa bá yín. Àmín. ìrànlọ́wọ́ Ọlọ́run ó máa bá yín. Àmín. ẹ wá ní ṣàṣetì. Àmín. nǹkan yóò ní bàjẹ́ o. Àmín. ọlá ìyá nẹ́bí ọlá àlùbáríkà nẹ́bí. Sallallahu alayhi wa sallam. ọlá sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. gbogbo alákùnrin la kí. a kí àwọn ìyá wa fọ́nkírẹ́tì. ọlọ́njà rí i pẹ́. kárí i pẹ́. Àmín. ọlọ́njà rí i pẹ́. ìyá wa ìyáálé kéwú. ìyá gbogbo àwọn ọmọ kéwú. a kí ẹ kú iṣẹ́ Ọlọ́run. iṣẹ́ Ọlọ́run tẹ́ ń ṣe kò ní sú yín ṣe o. iṣẹ́ tí yín ò ní sú Ọlọ́run ṣe. Àmín. yóò máa dá a lọ fún yín. Àmín. gbogbo àwọn ẹ̀yà méjì tá a dákọ̀ yìí. a fi kí gbogbo àwọn ẹ̀yà alẹ́nìjò kọ́ńbì pátápátá kò ní bàjẹ́ fún yín. Àmín. yóò máa dá a fún yín. Àmín. ọlá ìyá nẹ́bí ọlá àlùbáríkà nẹ́bí. Sallallahu alayhi wa sallam. ọlá sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. àṣì ọdún nìyí. Ọlọ́run tún jẹ́ sẹ̀mí. Àmín. ká sọ pọ̀lọpọ̀ ọdún. Àmín. ọlá ìyá nẹ́bí ọlá àlùbáríkà nẹ́bí. Sallallahu alayhi wa sallam. ẹni tá a wá pé tì àwọn náà ní ká tún wá pé tì lẹ́mìí. Àmín. ká wá ṣe bẹ́ẹ̀ fún àìmọye ọdún. Àmín. ọlọ́gọ́rùn-ún ọdún kò jù bẹ́ẹ̀ lọ. Àmín. gbogbo ntọ́lọ́hún dálẹ̀ Ọlọ́run níjó bàjẹ́ láéláé o. Àmín. ọlá ìyá nẹ́bí ọlá àlùbáríkà nẹ́bí. Sallallahu alayhi wa sallam. àwa bí pẹ̀lú rọrùn
àwa pẹ̀lú dùnú níta wá ṣe àṣe pẹ̀lú rọrùn àṣe pẹ̀lú dùnú gbogbo gbàtàbà kó láàyè yìí kíkó àwa dé àyè wa pẹ̀lú dùnú pẹ̀lú rọrùn pẹ̀lú fàyàbalẹ̀ pẹ̀lú àánú ọlọ́run tí ò ní bàjẹ́ láéláé ọláyà nẹ́bí alábàárikà nẹ́bí ọlá sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. اللهم صل على سيدنا محمد الأسابق للخلق نوره ورحمة للعالمين ظهوره عدد من مضى من خلقك ومن بكي ومن سعيد منهم ومن شكي الصلاة تستجري كل الدعوات بالأد صلاة الله غاية الله ولا منتهى ولا انكداء صلاة دائمة بدوامك وعلى آله وصحبه وسلم تسليما مثل ذلك. وصلاتي ní gbogbo àwọn olóyè wa látọ̀rí bàbá Adénúgà ó fi kárí gbogbo àwọn olóyè pátápátá àti gbogbo àwọn sọ̀nkọ̀lú gbogbo wa pátá ìdùnnú ó máa bá wa. àmín. Farul Kadiriya Asalatiya bàbá ti dìbòdò gbogbo àwọn àgbààgbà tẹ́ ń bẹ lórí ìjòkó ọlọ́lá ìdùnnú ọlọ́mọ ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa. àmín. ọlá sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam alam nashra. bisimilahi rahman rahim alam nashra laka sadrak wa wadana anka wuzrak alladhi anqadha dhahrak wa rafa'na laka dhikrak فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. آمين ومتى متى آمين 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 يا الله. ẹni amina. amina. baba Alifa Salati ti ṣàdúà fún wa gbogbo ẹni ó bá máa pàdúà àwọn ti gbà kó ní àmín. àmín. kó ní amina. amina. Aji kula ẹ lọ fún baba Alifa lówó àdúrà. Bàbá mi láti Ìlọrin bàbá wa gbà pátápátá ẹ bá lo ògò dúdú jù báwọn lọ ẹ máa bọ̀ wá ẹ dìde ẹ máa bọ̀ ó wà bàbá Alifa Salati Alhaji wa Hussein ni mò ń pè Haji Taofik ẹ máa bọ̀ Haji Taofik President MC Olúọmọ wọn bá wa sọ̀rọ̀ níṣẹ́jú kan sí méjì Haji wa Adéòtí ọ̀ya kílẹ̀ fún wa ilé kéwú 500,000 ẹgbẹ́ Ọlọ́run tóbi Allahu Akbar. wọ̀tá Yakoyo Baba Hussein 1 meter ní ẹsẹ̀ 500 bó 1 meter. Haji Taofik Haji wa Hussein Yakoyo lọ bá Yakoyo láwọn MC Olúọmọ Mr. President wọ́n bá wa sọ̀rọ̀ nísìn kí a tó dìde kí a máa lọ ẹni ọlá Àjàó ńbẹ̀ńbẹ̀ àti gbogbo ẹ̀yin olóríire Ìyá Ìbàdàn ó yẹ dìde wá kí ọba mọ́mìyàn yìí ẹni ọ̀làdà mo lójoogo sí àti Ìyá Ìbàdàn dìde dìde kíákíá ẹ wá kí ọba mọ́mì Yakoyo 1 meter Ìyá Ìbàdàn dà ó yẹ wá kí ọba mọ́mì president bismillah ẹ wá sọ̀rọ̀ ọdọọdún náà lè máa ń sọ̀rọ̀ òde yìí ni ẹ dákun lábẹ́ àṣẹ baba Alifa Salati baba ẹ má wọrí ń bọ̀ lábẹ́ àṣẹ baba wa Alifa Salati ẹ pé ṣéhù ẹ dákun ẹ wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà ṣéhù Bàṣírí mi inú yẹn máa dùn ní ẹ̀yìn Ramadan yìí tí déètì bá ti jáde
ẹrù lágàkà á jẹ́ kí gbogbo èèyàn mọ̀ Alhaji wa Musliu MC Olúọmọ á fún wọn ní oyè Turaki authentic Solati. Allahu Akbar. Àwẹ̀ ti gbọ́ àwọn èèyàn wọn ò gbọ́ lóhun tóbi dáadáa. Allahu Akbar. A dẹ̀ máa ṣe tó máa lọ fáà gan ni gidi gan lẹ́yìn Ramadan yìí òun náà ní bàbá wọn dìbò ẹ̀yin náà lè mú oyè wọn wá o lẹ́yìn Ramadan bí isnillahi ta'ala Èkó láti ṣe àwọn ará Àbújá náà tó wá sábù wọn wá sí Èkó ni kì í ṣe Èkó láti máa ṣe kì í ṣe mọ̀lẹ́ ọ̀dà inú bá bí mi ní ẹ̀ máa gbé bọ́ mọ̀ létí o Ọlọ́run ó fi àlùbáríkà sí oyè náà. Àmín. Ẹ ṣe àmì dáadáa. Àmín. Sadala Sheikh náà lè ti gbọ́ wọn o oyè ńlá ni o Turaki president kan kalẹ̀ ńjọ́ náà ọba Mobi wà ń bẹ̀ Ọlọ́run ń bẹ̀ ń bẹ̀ Darosa nílọrin yóò máa da àsìkò ní bàjẹ́ bàbá aláhó tí máa fún mi láhó Darosa nù òun ló gbà mọ́ ṣáṣá yẹn bàbá aláwo tí máa fún mi ní ahó tí máa ń jẹnu ẹnì kan gba owó afẹ́yìn náà ẹ dìde kó rí aláwo nù àwọn ahó tó dáa ní máa jẹ lọ́dọ̀ wọn Ọlọ́run níjọ́ bàjẹ́ fẹ́ sọ̀rọ̀ ẹni kí ṣe fẹ́ gbọ́rọ̀ Turaki bàbá àdínì agbésìnga ṣe gbọ́rọ̀ Turaki àbẹ́ gbọ́ authentic Solati. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. mo kí bàbá wa Salati. Ẹ pariwo ṣéwù o. Ẹ pariwo ṣéwù o. Ọlọ́run á jẹ́ ká máa rí yín pẹ́ sà. Àmín. Ọlọ́run á bá wa lọ́rẹ̀ mi. Ọlọ́run á dúró tì yín. Ọlọ́run á bá mi fún yín lẹ́mìí gígùn àtàlàfíà ara. Mo fi ara tí yín kí gbogbo àwọn àfáà tó wà lórí ìjókòó yìí pé assalamu alaikum wa rahmatulahi wa barakatu. Ọ̀rọ̀ mi ò pọ̀ púpọ̀. Bó tiẹ̀ jẹ́ pé ọ̀rẹ́ mi kọ́ joyè lénìí kò sọ fún mi pé òun joyè ìyàwó mi náà sọ fún mi pé ọkọ wa fẹ́ joyè but oyè amọ́rí àkí ṣe ti gbọ́ sà òbí rere jẹ́ ríran rí pàdé mi oyè amọ́rí bàmọ́ ò mórúkọ oyè o yes sir yes sir yes sir. Yes sir. Mo morúkọ oyè ọ̀rẹ́ mi. Ẹ máa bọ̀ náà. Agbẹ́sìnga àdínì. Ọtí authentic. Ṣé o ti tán? Àwa náà àwa la ẹ̀ṣẹ̀ fẹ́ gba Turaki Salati ó dẹ̀ máa lóòdù gan. Mo kí o gbọ́ ẹ̀yin tẹ́ wà lórí ìjókòó ẹ̀yin ìyá wa Ọlọ́run á bá mi dúró tì yín o Ọlọ́run á fún yín lẹ́mìí gígùn àtàlàfíà ara. Àmín. Ẹ jèrè àwọn ọmọ yín o. Àmín. Ẹ ní fojú sunkún ọmọ o. Àmín. Ẹ jọ̀ọ́ èmi máa campaign lọ́dọ̀ àwọn àfà 2027 ẹ̀yin ìyá wa 2027 ẹ ṣàánú wa ẹ bá wa return Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu padà ní 2027 ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì o Nàìjíríà yìí máa ṣe kí ni ó máa dára. Thank you very much. God bless you. Ọlọ́run ní fi yín lẹ̀ ńgbà kankan ọlá ya nabi sallallahu alayhi wa sallam pẹ̀lú ògùn Ọlọ́run a máa
fẹlẹ́ yìí ṣe ìparí tọdún yìí báwọn tá a ṣe ń bẹ lọ́hùn wípé lọ́dún tí ń bọ̀ àwa náà ní kọ́lọ́hún tún já pàdé ara wa. Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanata wa qina adhaban nar. Subhana rabbika rabbil izzati amma yasifun. وسلام على المرسلين والحمد لله رب العالمين. Adesh.